Ti wọ. Adé mi ò lè jẹ. Mi ò lè dúró. Mi ò lè kó ṣe yẹn fún mi. Ṣe yẹn. Ṣe yẹn. Tẹnitẹni tún ti dé. Mo ṣe bá olódù tó máa rè. Irú ọlọ́dẹ wo ni bàjẹ́ tí wọ́n sọ pé Ògúnládé bò mí ò náyà lọ́wọ́. Ìbà ni mo ṣe ẹ̀jẹ̀ ojú mi ṣe. Gbogbo ẹni tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ máa wí tẹ̀lé mi wípé oko ní ṣàwọ̀ ẹ̀pọ̀n lábẹ́ akọ. Idán ní ṣàwọ̀ òkò lábẹ́ ẹ̀kọ́ abọ́. Ọmú ní ṣàwọ̀ wájú láyà obìnrin. Òbò kì í sá fókó kó máa ráhùn ọmọ. Àkùrà oko ní sá fún ọkọ. Àṣàkẹ́. Àṣàkẹ́ ta ló mọ̀ ọ́la. Ìdákọ́lẹ̀ kò ní kọlu oko wa. Àmì o, àmì àṣẹ. Gbogbo abo. Ẹ ká sọ. Òbò wa ò ní dí bí ìdí àdán. Àmì o, àṣẹ wà. Ikú oníwà pa. Àrùn oníwà sọ lọ́jọ́. Àmì àṣẹ. Nítorí ọ̀wọ́n gógó ni orúkọ à ń pè kú. Bẹ́ẹ̀ni o. Ẹ̀gbọ́n ni rírì lórúkọ tí à ń pààrọ̀. Bẹ́ẹ̀ni o. A kì í morúkọ ikú kíkú ó pa ní. A kì í morúkọ àrùn kárùn ó sọ ní lọ́jọ́. Èèwọ̀ ni òbò kì í jata. Ẹnu òbò kì í ran àpótí. Ẹnu òbò kì í ràn àpótí. Ṣèbí láyé wọn mọ́lẹ̀. Iṣẹ́ oníbọ̀dé lọ́rùn. Oṣó ilé ló ń ro kúrò wá tọmọtọmọ. Láyé wọn mọ́lẹ̀, yí wọn mọ́lẹ̀ fún wa o. Láyé wọn mọ́lẹ̀. Àjẹ́ òde ló ń ro kúrò wá tẹ̀bí tara. Láyé wọn mọ́lẹ̀, yí wọn mọ́lẹ̀ fún wa o. Láyé wọn mọ́lẹ̀. Amọ̀niṣe ni ló ní a máa nìṣó lọ́rùn. Láyé wọn mọ́lẹ̀, yí wọn mọ́lẹ̀ fún wa o. Láyé wọn mọ́lẹ̀. Ọ̀tá tó fara wọ̀ bí ọ̀tẹ́ tó jẹ́ pàkúté sílẹ̀ fún wa o. Láyé wọn mọ́lẹ̀, yí wọn mọ́lẹ̀ fún wa o. Láyé wọn mọ́lẹ̀. Sábẹ́ ajúṣe o. Ẹ jẹ́ ká wá jó, ká wá ti wá jó, ká wá bẹ̀rẹ̀ ìsìn wa òní nípa kíkọrin inú ìwé orin ti cathedral. Akérèdáyé arìnbòwò wọ òwò. Ejò tí ń ṣọ́ni tí kì í ṣẹ̀jẹ̀. Oko nìyẹn. Òkòkò kì í kò kókó má rí náà òbò. Láíláí. Ìṣọ̀lá bó bá ṣèmi ni o máa rí. Èmi ni o. Àìrí mi kò má lè sùn. Kò má lè sùn bí akọ pẹ́pẹ́yẹ. Òrìṣà tí ń bọ̀ ṣe ti rí páwọn èèyàn ti bẹ̀rẹ̀. Don't get me upset today. Tí gbogbo iṣẹ́ oko rẹ̀ bá ti ṣe èmi Àmínà ló máa jẹ́. Iṣẹ́ oko ṣe òbò ní fíìsì. Gbogbo iṣẹ́ oko rẹ̀ bá ti ṣe òbò èmi Àmínà ló máa jẹ́. Ìṣọ̀lá Oyà tẹ́ tí kò gbọ́. Gbogbo iṣẹ́ oko rẹ̀ bá ti ṣe òbò èmi Àmínà ló máa jẹ́. Iṣẹ́ oko ṣe òbò ní fíìsì. Gbogbo iṣẹ́ oko rẹ̀ bá ti ṣe òbò èmi Àmínà ló máa jẹ́. Kẹ́bí òjò bá rọ̀. Ojú olóko làgbàdo ti ń gbó. Òbò mi lodó tó fi kọ ọ̀rọ̀ jọ. Òbò yìí lodó ló fi gba kókó. Òun lodó tó fi gba adé ọba. Èmi ayẹyẹ náà dẹ ọkọ o. Máa kúnjẹ lásìkò, máa tún bọ́kọ̀lé. Adéwálé ẹ máa káàbọ̀. kàtọ̀ sókè. Máa fi inú ṣoyún, máa ṣàbíyẹ. I don't know why tí ẹ ṣe ń pè mí sìn. Why tí ẹ ṣe ń pè mí? Tí bá block yín sí ẹni mo block yín. Mo ń ṣe show mo ò fẹ́ gbọ́ nǹkan kan tẹ́ fẹ́ sọ. Mi ì fẹ́ gbọ́.
ilé máa tọ́jú èmi mo ṣẹ́gun sí èmi lájẹ́ gbogbo iṣẹ́ o bá fokó rẹ̀ ṣe o òkú èmi Àmínà ló máa jẹ́. Iṣẹ́ oko rẹ̀ bá ti ṣe òògùn èmi Àmínà ló máa jẹ́. Iṣẹ́ oko ṣe òògùn ní fíìsì. Gbogbo iṣẹ́ oko rẹ̀ bá ti ṣe òògùn èmi Àmínà ló máa jẹ́. Ìṣọ̀lá ó yá tẹ́tí kò pọ̀. Gbogbo iṣẹ́ oko rẹ̀ bá ti ṣe òògùn èmi Àmínà ló máa jẹ́. Iṣẹ́ oko ṣe òògùn ní fíìsì. Gbogbo iṣẹ́ oko rẹ̀ bá ti ṣe òògùn èmi Àmínà ló máa jẹ́. Láìsí fọkànbalẹ̀ kò sí lọ síwájú, láìsí inú dídùn oko ò lè dérí. Àtọkọ lẹ́yìn láti ṣàṣeyege, ẹrù ó bá mi ò mi ò yọ sọ. Oko ọkọ lè jù máa lo gírísì, ogun bí ìtẹ̀sí mi ò ṣojú rí. Àtọkọ lẹ́yìn láti kéré oko, àtọkọ lẹ́yìn láti kéré oko. Ṣé kò yẹ kí n jèrè ọkọ o? Iṣẹ́ oko ṣe òbò ní fi ń sìn. Gbogbo iṣẹ́ oko rẹ̀ bá ti ṣe òbò èmi Àmínà ló máa jẹ́. ẹ jẹ́ ká kọrin mi ṣe mọ̀ pé Sunday service ni a kọ́kọ́ jó àjójó ọpẹ́ ká tó wá bẹ̀rẹ̀ ètò tèmi àjójó ọpẹ́ àjó mẹ́mọ̀. Àbíkẹ́ má jà pátá mọ́, Àbíkẹ́ má jà pátá mọ́, ọgbọ́n ló ní òmù tèmi gbọ́, ọ̀padà ló ní o má pa wùn mí dà, má jà ń pátá mọ́. Àgbéká lórúkọ àǹkókò, àtúrọ̀ dẹ̀dẹ̀ lórúkọ àǹkóbò, fífìlà fífìlà rẹ̀ jó òrìṣà. Àbíkẹ́ mo fẹ́ jó ẹ, àní mo fẹ́ jó ẹ, àní mo fẹ́ jó ẹ, ọgbọ́n ló ní òmù tèmi gbọ́, ọ̀padà ló ní o má pa wùn mí dà. Àbíkẹ́ mo fẹ́ jó ẹ. Àbíkẹ́ máa rí sọ ọ̀rẹ́bìnrin làbíkẹ́ jẹ́ sákọ̀ní ó ń gbowó akọni olóhùn òkókó. Ikú Àbíkẹ́ jọ̀gẹ̀dẹ̀ ó rẹ̀ yìí kó mọ̀ ohun tó dùn á pani ẹni bá ló mọ̀ lọ́rọ̀ akọni gbogbo ọ̀nà láti rábíkẹ́ dó òfò ọjọ́ kejì ọjà ló dá sí. Akọni dàbí ọmọ òótọ́ àwọn àgbà lọ́wọ́ mórùkà àbúdó lè lọ́wọ́. Bàbá wí Àkànní sàbí mo ti wí ajúwọ̀ ṣe Àkànní wíwá bá ó di bàkan náà obìnrin àgbo agbójú tòṣí lọ. Kò pẹ́ kó jìnnà ó fojú kàbíkẹ́ ṣíkún ló gba mú pẹ́ làmúdó lọ́wọ́. Ó ń pé Àbíkẹ́ ojú rere ni ó fi wò mí ojú rere la fi wòwò. A kì í gbóhùn alágbẹ̀dẹ ọ̀run ló kó àtòkò ó fi ń ṣe ra wọn lóore. Hey, Rahim Aisha, please, Rahim, call me after this show, please, or send me a message. Àní mo fẹ́ jó ẹ, Àbíkẹ́ mo fẹ́ jó ẹ, ọgbọ́n ló ní ohun tèmi gbọ́, padà ló ní o má pa ohun mi dá. Àbíkẹ́ mo fẹ́ jó ẹ, mo ní mo máa jó ẹ, Àbíkẹ́ mo fẹ́ jó ẹ. Àkànní ń pé gbogbo rẹ fún mi, gbogbo gini dárí jọjì roko nínú igbó. Fara rẹ̀ jì mí ẹnu ọ̀kẹ́rẹ́ lọ́kọ́rẹ́ fi ń kọ́dẹ. Ìwà Àbíkẹ́ òbò rẹ̀ ni ó fi ṣe mí Àkànní lóore o. Ìwà Àbíkẹ́ òbò rẹ̀ ni ó fi ṣe mí Àkànní lóore. Àbíkẹ́ mo fẹ́ jó ẹ, Àbíkẹ́
Àbíkẹ́ mo ti ń jó ẹ o, irú èyí là ń máa rí. Mo ti mú ẹ kígbe láì mọ̀ bá a dání. Mo ti mú ẹ yàtà láì jàtà rodo. Ó wá ń dárẹ̀ bẹ́ẹ̀ ò jẹ tẹ́tẹ́. Àbíkẹ́ mo ti ń jó ẹ, èmi àkànní ti ń jó ẹ o. Àní mo ti ń jó ẹ, oníjẹkújẹ obìnrin èyí kọ́kọ́ ẹ jáwọ́ nínú kan tí ò yọ. Ẹ ṣèrántí pé ọjọ́ gbogbo tó lè ọjọ́ kan tó níhùn. Àbíkẹ́ mo ti ń jó ẹ, Àbíkẹ́ mo ti ń jó ẹ o. Mo ní mo ti mú ẹ kígbe láì mọ̀ dáadáa ní. Mo ti mú ẹ yàtà láì jàtà rodo. Ó wá ń Olúwa ṣe fún mi. bẹ́ẹ̀ ò jẹ tẹ́tẹ́. Mo ti dá mìíràn, mo ti dá mìíràn. Àbíkẹ́ mo ti jó ẹ, ara mi ti wálẹ̀. Yé mo ti dá mìíràn. Àbíkẹ́ mo ti jó ẹ o. Irú èyí là ó máa rí. Irú èyí là ó máa rí. Akọ́dà ayé o, ìbàrẹ̀ la ṣe o. Ọba tó dá oko òbò àti ẹpọ̀n idọ̀. Ìbàrẹ̀ la ṣe, ẹjọ́ ojú wa ṣe. Ẹ káàsán ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Yínká TNT. Ẹ káàárọ̀ níbí, ẹ káàsán ní gbogbo ibi tó kù tẹ́ tí ń wò wá. Ṣáájú mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn kan. Wọ́n ní yínníyínní kẹ́ ẹ lè ṣe mí. Ọ̀pọ̀ ní ẹni tí ó rí ni tí ò tiẹ̀ wọ́n ní ẹni tó bá ríyàn tó bá mọ́jú wọ́n ní ká yìn. Àìmọye àwọn èèyàn tó ríyàn tí ò tiẹ̀ wo ibi téèyàn wà. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́ ti ṣẹ́ mi pátá ṣùgbọ́n tẹ́ ẹ fún mi ní credit. Mo rí táwọn èèyàn kọ́ ti ṣẹ́ mi mi ò sábà rí ibi tó ti fún mi ní credit yàtọ̀ sí èní. Ẹ̀yin tẹ́ bá mọ rules don't pè ní intellectual properties or ẹ̀yin tẹ́ bá mọ journalism dáadáa ó yẹ kẹ́ mọ̀ pé tẹ́ bá lo iṣẹ́ oníṣẹ́ ó yẹ kẹ́ fún ní credit. Lára àwọn tó fún mi ní credit tí mo rí lénìí ṣé lénìí ni àbí lánàá òun náà ni Z Mama mo láti dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ Z Mama gan nítorí pé ó gbé iṣẹ́ mi ó kọ̀ tẹ̀ ó dẹ̀ fi Yínká TNT credit to Yínká TNT gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbé iṣẹ́ mi tẹ́ fún mi ní credit mo lè má mọ orúkọ yín mo lè má rí yín bọ́ níbi tí gbogbo yín bá wà àṣírí yín á máa bò Ọlọ́run ò ní gba nǹkan ẹ̀tọ́ yín n tó jẹ́ ti yín ẹlòmíì ò ní claim ẹ̀ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ lo iṣẹ́ mi tẹ́ ẹ fún mi ní credit bóyá tẹ́ ẹ ń lò lórí TikTok ẹ ń lò lórí Instagram or anywhere tẹ́ ẹ fún mi ní credit owó tẹ́ ẹ bá fi pa àjẹmọ́nú ló máa jẹ́ fún yín mo fún yín ní blessing ni mo fún yín ní blessing mi owó tẹ́ ẹ bá fi pa àjẹmọ́nú ni ẹ ní fi owó yẹn ṣe bùkátà tí ẹ ò rán ẹ ní fi owó yẹn ṣe àìsàn gbogbo ẹ̀yin tẹ́ ẹ cut iṣẹ́ mi tẹ́ ẹ fún mi ní credit pé Yínká TNT credit o Yínká TNT gbogbo ẹ̀yin tẹ́ ẹ fún mi lára wọn ni Z Mama wà ní agbára Ọlọ́run bóyá ẹ fẹ́ fi build the page yín ni o bóyá ẹ fẹ́ fi ń gba owó lórí anywhere ni o Ọlọ́run ò ní jẹ́ kí àgbàná kó wọnú owó yẹn ẹ̀yin tí ẹ ò fún mi ní credit ẹ ń lo iṣẹ́ mi ò ṣépè fún yín bọ̀ ẹ lè má mọ̀ pé ẹ ò fún mi ní credit ẹ lè má mọ̀ bọ̀ mo ẹ láti lọ kọ́ ẹni iṣẹ́ oníṣẹ́ tẹ́ ẹ bá lò tẹ́ ẹ bá fún wọn lówó fine bọ́ ẹ má fún wọn ní credit so ìwọ tó bá ń lo iṣẹ́ mi tó fún mi ní credit nínú wọn tí Z Mama wà ní agbára Ọlọ́run ò ní fi owó yẹn wo àìsàn ò ní fi wo kú ọmọ àjẹmọ́nú lówó yẹn máa jẹ́ torí pé o gba blessing mi torí pé mi ni mo níṣẹ́ ẹ̀dẹ̀ kọ́ tẹ̀ mi ní kéèyàn má kọ́ tiṣẹ́ mi ẹ má ṣì mí gbọ́ bẹ́ẹ̀ tó bá ti mo ò dẹ̀ feel pé any normal person tó bá kọ́ tiṣẹ́ tẹ́ bá fún ní credit pé òun láti sọ̀rọ̀ no bẹ́ẹ̀ ẹ lè máa kọ́ tiṣẹ́ oníṣẹ́ kẹ́ má fún wọn ní credit but ẹ lè má mọ̀ mo fi pé àwọn èèyàn tó bá ń gbọ́rọ̀ yìí sí ẹ ti máa mọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ kọ́ tiṣẹ́ mi tẹ́ ẹ ń lò tẹ́ ẹ fún mi ní credit ayé yín ò ní bàjẹ́ iṣẹ́ yín ò ní diṣẹ́ oníṣẹ́ nítorí ẹni tó bá ti ń fún ẹni tó níṣẹ́ ní credit kò fẹ́ kí iṣẹ́ tòun náà diṣẹ́ oníṣẹ́ nìyẹn but ìwọ tó bá ń kọ̀ tiṣẹ́ mi tó fún mi ní credit tẹ́lẹ̀ tó mọ̀ mo fún ẹ ní grace bẹ́ẹ̀ ìwọ tó bá mọ̀ àbí lẹ́yìn eléyìí tó ń kọ̀ tiṣẹ́ mi tó fún mi ní credit owó yẹn ó lè má jájẹ mọ́nú o bẹ́ẹ̀ mo tún fi àsìkò yìí sọ wípé gbogbo ẹ̀yin tẹ́ kọ̀ tiṣẹ́ mi tẹ́ fún mi ní credit ẹ ṣé mo dúpẹ́ owó ayọ̀ lẹ máa fi pa inú yín á dùn lórí owó yẹn ọkàn yín á balẹ̀ ẹ ní fowó yẹn wo owó ẹkún but ìwọ tó ṣe níyì má wọrí
sọ gbogbo nǹkan tó bá fẹ́ sọ ńbẹ̀ mo máa ṣá ẹ sí galo àwọn tó ṣe àwọn bí Yusuf nǹkan kan gbogbo yín mo ti ṣá sí galo kọ síbẹ̀ engineer Níyì Emperor àbí kí ló ń jẹ́ máa ṣá ẹ sí galo èyí tó bá sọ lẹ́ni ò lè tún sọ mọ́ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ tí bá ti ṣe ṣóòtọ́ máa lọ ń jókòó ti comment ni gbogbo àwọn tó bá ti make àwọn stupid comment báyìí mo máa ń ṣá wọn sí ṣáláńgá ni wọn ò ní lè make irú ẹ̀ mọ́ mo máa ṣá wọn sí ṣáláńgá so o free ẹ máa kọ nǹkan tó wù yẹn free after the show máa ṣá yín sí ṣáláńgá so gbogbo ẹ̀yin tẹ́ ń lo iṣẹ́ mi tẹ́ fún mi ní credit Ọlọ́run á jẹ́ kẹ́ fi pa owó rẹ̀ nǹkan kí nǹkan tẹ́ ẹ bá rí lórí ẹ̀ àjẹmọ́nú ló máa jẹ́ fún yín ẹ̀yin tẹ́ ẹ fún mi ní credit náà mo fẹ́ believe pé ẹ ò mọ̀ láìda ẹ lọ yíwà padà ẹ lọ change mo tún dárúkọ Z Mama again torí pé mo ríṣẹ́ ẹ lórí page ẹ mo dẹ̀ rí pé ó fi pé credit Yinka TNT owó tó o bá fi iṣẹ́ yẹn pa Z Mama àjẹmọ́nú ló máa jẹ́ fún ẹ nǹkan tó bá fi owó anywhere èrò tó o bá ń wá ní orí page ẹ àbí nǹkan kan tí iṣẹ́ yẹn bá bí fún ẹ àjẹmọ́nú ló máa jẹ́ fún ẹ Z Mama ó nìkan ni mo sì rí bọ̀ gbogbo ẹ̀yin tó kù náà tí mi ò rí tẹ́ lo ṣẹ́ mi tẹ́ fún mi ní credit àjẹmọ́nú ló máa jẹ́ fún yín ní àṣẹ Olódùmarè owó oore lẹ máa fi pa èmi ò máa kéèyàn jẹ lára mi ilé ayé yìí ò sí fẹ́ nìkan ẹni tó bá ń jẹ lára mi tó ń tì tó ń true yẹn jẹ lára mi tí ò dẹ̀ jalè tí ò lọ ṣe nǹkan tí ò yẹ kó ṣe bọ̀ tó ń lo ṣẹ́ mi tó fún mi ní credit tó dẹ̀ ń ja lára mi mo fún yín ẹ máa jẹ́ àjẹmọ́nú ni as far tó bá ti ń bọ yín tó dẹ̀ ń bọ́ family tẹ́ dẹ̀ ń rí nǹkan lórí ẹ̀ àjẹmọ́nú ló máa jẹ́ fún yín but má lo ṣẹ́ mi láì fún mi ní credit because iṣẹ́ mi ni pé ẹ ti ẹ̀ ń lo gan ẹ fi credit sí mo dúpẹ́ lọ́wọ́ yín torí èmi nìkan kọ́ ni mo wà lórí ìkànnì yìí pé ẹ gbéṣẹ́ mi ẹ kọ̀ tí ẹ lò tó dẹ̀ jẹ́ pé ọkọ̀ kan o tí kò yẹ pé fẹ́ fi ràn mí down or anything o ẹ lò ó ẹ fún mi ní credit torí iṣẹ́ mi ni but ẹ̀yin tẹ́ ẹ ti ṣe tẹ́lẹ̀ ẹ lè má mọ̀ ṣáìdá ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ mi ẹ máa bá mi kọ God bless you Z Mama síbí báyìí ẹ ṣáà máa sọ God bless you Z Mama torí pé mo ríṣẹ́ mi lórí page ó dẹ̀ ní credit to Yinka TNT so ẹ sọ Z word or Z Mama and friend kìíní kan ẹ ṣáà máa sọ pé God bless you ìyẹn gbọ́ títà ó jókòó mo máa ṣe ọ̀rọ̀ túsọ̀m lẹ́ni ó máa tún yà yín lẹ́nu díẹ̀ ẹni tó wà involve but ká tó gbórí ìyẹn mo máa play voice note kan voice note tí mo dẹ̀ fẹ́ play ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó wà nílé ọkọ tó ń yàlè ọ̀pọ̀lọpọ̀ ń yàlè for wrong reason tó wà valid lọ́dọ̀ tèmi nìkan ni pé ọkùnrin tó bá ti ní okó lábẹ́ tí ò ti dó ìyàwó ẹ̀ dáadáa for no reason tí kò ṣe pé ìyàwó ẹ̀ ń bí ẹnu àbò ń ṣe tó ń fi ìyà okó jẹ kínní reason yẹn lọ́dọ̀ tèmi wà valid but àwọn reasons kan wà tí mo wá rí nínú àwọn tí wọ́n máa ń pè mí nǹkankan pàápàá discussion kan tí mo fẹ́ kẹ́ listen sí tó bá wá bá mi pé o fẹ́ kó dẹ́dọ̀ kó nǹkankan mo máa béèrè question lọ́wọ́ ẹ̀ but from there mo rí pé ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣe for wrong reason excuse me kò síbi tí wọ́n ti kí ń kẹ́dì ya alẹ́ mo máa sọ fún pé it's not better on the other side tó bá fẹ́ ṣe lórí reason tí mo fẹ́ kẹ́ play kẹ́ gbọ́ yìí ètò yìí máa gùn díẹ̀ torí a máa ṣe threesome tó lágbára a máa ṣe tàwọn ìyàwó gan then pé kí ọkùnrin máa ní kóbìnrin wá ṣépè kó wá búra ṣé gbogbo èpè tóbìnrin ṣe ó dénú ẹ̀ a máa ṣe bọ́ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lórí voice note yìí tí mo fẹ́ kẹ́ gbọ́ tá bá ṣe yẹn tán tí threesome yẹn la máa ṣe last ó dẹ̀ lágbára díẹ̀ ó lágbára díẹ̀ ó lágbára díẹ̀ ó lágbára díẹ̀ ó lágbára díẹ̀ but ẹ gbọ́ conversation yìí láàrin onídèèyàn ẹ máa gbọ́ láàrin èmi àti ìyàwó ilé. ṣé ò lọ́kọ ni. mo ní ọkọ mà. kí ló wá dé tó tún wá sọ pé onídèèyàn. torí pé èmi àti ọ̀kẹ́ ń sọ ọlọ́rọ̀ mo ní bí ìgbà tó yẹ pé mo ní bàbá ọmọ ni kò kì í ṣe pé mo ní ọkọ bẹ́ẹ̀ pé mo ní bàbá ọmọ ni. ẹ má búyàn o the rules number one ẹ má búyàn kankan. 2009. That is how many years ago. 12 years ago. Àyìnkẹ́ go. ṣé bó ṣe rí láti ilẹ̀ nìyẹn. bó ṣe rí nìyẹn wà. kí ló wọ́n wá fún ẹ fún. bó ṣe rí láti bí 11 years ago. láti bí 11 years ago ló ti rí bẹ́ẹ̀. kí ni wọ́n fẹ́ fún. ṣé o rí. bímọ mi ò rí bẹ́ẹ̀ ni. ọmọ mélòó ló ti bí fún.
mẹ́ta mo ti bí first born kí n tó return. So ìgbà tí mo ti return. Ìgbà tó ti wá return tó bí first born kí ló dé tó wá pàdé ẹ̀ mọ́? Àǹtí Yínká. Because tó bá pàdé ẹ̀ mọ́ ìgbà tó ti rí. Mi fẹ́ bímọ káàkiri. Gbogbo plan mi àti èrò mi ni pé ó máa change. Bọ́ o fẹ́ bímọ káàkiri bọ́ o lè dóko káàkiri. Mo máa sọ fún yàn wípé kò angel ò ní padà di èṣù. Èṣù ò dẹ̀ ní padà di angel. Bẹ́ẹ̀ni. Though ó yìí sì fẹ́ mi láti. Àti ìka tó tẹ̀sán fún mi yìí 4 years ago tí mo join program yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀. Mi ò yí àwọn nǹkan yẹn ṣe ẹ̀yẹ. Mi ò ronú bẹ́ẹ̀. Mo ronú pé ìwà àgbélébùú mi ni mo jẹ́ ìgbé ó lè change ó dẹ̀ lè má change. Ẹ mọ̀ mentality wa ní Yorùbá. Mentality tí mò ń live nìyẹn tí mò ń rò lórí mi nìyẹn 4 years ago ni mo iye mi ṣe ń ṣí pé mo kàn rò bóyá kìíní ilé yí padà mi ò rò bóyá ó lè yí padà mo ti pe family mo ti ó wá dà pé mo ti di ẹlẹ́jọ́ eléyìí tí màá wá fi di ẹlẹ́jọ́ finally it's better kí n wò pé kí ni next thing fún mi láti ṣe fine mo mọ̀ pé màá kúrò díẹ̀ báyìí ló kù bọ̀ fọ̀ díẹ̀ yẹn kí n má kánjú kí ní sùúrù alábàámọ̀ busy máa pè ẹ́ padà later. Ẹ gbọ́ dáadáa o. Mo busy kí n má kánjú kí n ní sùúrù tí màá fi move bọ irú àmì tí màá pè nínú ẹkún ni mo wà lánàá yẹn tí mo fi ń pè yín àti Yínká mi ò lè parọ́ fún yín because mo apply for visa that's my plan pé láti lè move kí n ṣàkóso àwọn ọmọ mi kúrò wọ́n wá refuse mi ní last week so wọ́n wá ní kí n tún reapply visa ìlú wo UK. Okay. UK mo apply fún wọn wá refuse mi ò ríyàn bá sọ mi ò ríyàn ṣàlàyé fún gbogbo ẹ wá wà lọ́kàn mi àti Yínká orí ń fọ́ mi gbogbo nǹkan ló ń ṣe mí papọ̀ lánàá yẹn mo kàn ń sunkún ni mo ní láti tilẹ̀kùn mọ́ mo wá wò pé mi lè continue life ní báyìí mo ní láti move on fine mo ń rí àwọn ọkùnrin ẹ̀kọ́ ṣe pé mi ò rí o bọ́ mo ní ìdèyàn tó lè understand pain tí mo ní tó lè mọ̀ pé àkùnrin bó ṣe pé mo kàn ní ọkùnrin ṣá mi ò kàn ní ọkùnrin kan ṣá ọkùnrin tí mo lè explain life mi fún tí mo lè sọ ibi tí mo kù sí rẹ̀ ibi tí mo dé dúró rẹ̀ nǹkan tó ń ṣe mí nì òun ni mo fẹ́. With the look of things ní sídà pé gbogbo àwọn ọkùnrin Nàìjíríà the same thing ni wọn o because the same thing ni àwọn obìnrin sọ everywhere I don't understand what is going on. Mi ò mọ oríṣi táwọn èèyàn ṣe máa wà nílé ọkọ tó dẹ̀ tún máa láwọn fẹ́ companion àwọn fẹ́ tó máa bá wọn sọ̀rọ̀ I don't understand what is going on. àti mo fẹ́ mi ò lè tanra mi o wọ́n ẹgbẹ́ sọ̀rọ̀ kọ̀ọ̀kan orí ṣó yín lèmi ti gbọ́ rí orí ṣó yín ni mo ti gbọ́ rí pé wọ́n ní obìnrin ṣe kò ṣẹlẹ̀ sí mi rí di ọ́ tí mo ṣe ń sọ̀rọ̀ yìí kò ṣẹlẹ̀ sí mi rí orí fóònù yín ni mo ti gbọ́ rí because bí n pé a kò máa bára wa sùn pé a ṣàfẹ́ bára wa sùn pé normal thing mo ṣáà ní láti bẹ̀rẹ̀ sùn ṣáà wà nílé mi ní bí bá sùn tá à ń bára wa ṣe mi ò gbọ́ ṣòkòdà ẹṣẹ́ tí mo lè explain fún ọjọ́ tí mò ń try láti fẹ́ sọ fún pé mo máa meet àǹtí kan lórí Facebook tó bá rí bá fi ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ṣé kò ṣe lédi máa tún lọ bẹ ẹ̀rọ àwọn olórí burúkú obìnrin ló wà bẹ̀ nǹkan kìnnìkan láti má wà lè jẹ́ kó fi rojọ́ torí mo mọ̀ ọjọ́ tí ìjà kan bá ṣẹlẹ̀ ó máa fi rojọ́ pórí kinní kan ló lọ ń wò ní ìsọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́ mo rárá dákẹ́ mo fi sínú mi mo ń dáwò so kò ṣẹ́ni tí mo lè introduce nǹkan bẹ́ẹ̀ yẹn sí pé báyìí báyìí o wọ́n má dàbí pé téèyàn bá ṣe báyìí wọ́n má dàbí nǹkan kan wà tó ń jẹ́ báyìí mi ò lè sọ fún so kí wàá ní àǹfààní pé mo wá fẹ́ máa tọ́ra mi lójú kan àwọn family ìdẹ̀rẹ̀ most especially my own family wọn fẹ́ kí n kúrò. Mo máa wò pé ọmọ mẹ́ta. Má kúrò bẹ́ẹ̀ ilé ọkọ ni o kò tó jọ ẹ máa rí ni mo ní 40,000 ló ń fún wa lóṣù. Ó gbowó 40,000 lọ. Yeah, that's a lot. Yeah, 40,000 owó gidi ni èmi ò gbarú ẹ̀ láyé mi. Mi ò gbarú ẹ̀ nílé ayé mi. Mo understand yìí. Ṣé mo pé mo sọ fún yín pé 247 lè máa wà níbi iṣu. Mo gba 40,000 naira yẹn. Ètò yẹn máa gùn díẹ̀. Bàbá wo bí nǹkan tó ṣẹlẹ̀ Nàìjíríà 40,000 naira ọ̀bọ̀yàn mìíràn àti nǹkan. Fine, ìgbà tí mo sọ pé 40,000 mo ti ń gbowó gidi kan ìgbà kan wà tẹ́gbẹ́ 3,000 naira ilé ìwé. Bọ̀ ní sùúrù ẹni tó ń fún ẹ ní 40,000 lóṣù you need to consider pé èlò lòun náà ń gbà. àti ìkan ń gba owó WAEC office ọkọ mi ti ṣe. Èlò náà ń gbà ní WAEC listen ṣùgbọ́n pé mi ò máa gbọ́ ṣùgbọ́n èlò náà ń gbà.
180. Now, nígbà tó bá gba listen. Nígbà tó bá gba 180. 180 is over 10% of 40,000 is over 10% of that money. Ìgbà tó bá gba 180 tó kó 40,000 fún ẹ. Tó bá jẹ́ pé mọ́tò ló ní ara epo sí mọ́tò. Tó bá dẹ̀ jẹ́ pé ń wọ mọ́tò ni àbò ń wọ mọ́tò. Ẹ̀yin náà wọ́n pé transportation kò easy for a month. Òun náà fẹ́ ṣe ọmọkùnrin. Mo dẹ̀ mọ̀ pé apart from that 40,000 á ní nǹkan kéékèèké mi tá máa ṣe nínú ilé. Àtọ̀ àti nǹkan tá bá fẹ́ sanwó school fees àwọn ọmọ máa kọ́kọ́ san ná. Ó má bàa di títí fún mi. Ok, owó ilé ńkọ́ ta ló ń sanwó ilé? Òun ló ń sanwó ilé. Ṣé kí n sọ nǹkan kan fún ẹ? Èmi ò ní parọ́ fún ẹ o. Èmi ò ní parọ́ fún ẹ o. Èmi ò mú ní parọ́ fún ẹ o. Kò sọ́kùnrin tó máa fẹ́ tó máa fún ẹ ní 40,000 kò gbìrì lóṣù o. That is number one. Lọ́gbẹ̀lẹ̀ máa gbọ́. Ṣé ní nǹkan tó fẹ́ ṣe mi ní pé ò ṣe? 180 ó fún ẹ ní 40,000 ọ̀gá ni Olódùmarè ń gbọ́. Á sanwó mọ́tò. Bó dẹ̀ jẹ́ pé epo á repo sínú mọ́tò. Ìwọ náà máa ṣiṣẹ́ náà. Á dẹ̀ tún sanwó ilé. Á dẹ̀ tún kó dẹ̀ ní ó dẹ̀ yẹ kó tún ní àjẹṣẹ́kù. Gẹ́gẹ́ bí baálé ilé. Wàláì mo ń sọ fún ẹ o. Ẹ lè sọ pé nígbà tèmi èmi ò gbárù ẹ̀ rí o. Níbi ayé mi ìgbà rí. In the history mi ò gba 40,000 rí. Owó tó tóbi jù sí mi lọ́wọ́ tó pọ̀ jù sí mi lọ́wọ́ tí mo gbà was mo bẹ̀rẹ̀ pẹ̀lú bí 5,000 naira. From there wọ́n increase ẹ̀ títí tó fi di 20,000. I'm telling you. Bóyá tí mo fi gba 30,000 bóyá ló pọ̀ṣù mẹ́ta. Wá dẹ̀ wá gbọ́ o. Tí wọ́n bá ti tẹ́mi bá ti gba ìyẹn o. Gbogbo nǹkan tó kù èmi ni o. Yàtọ̀ sówó school. Owó school dẹ̀kẹ̀rẹ̀ tí wọ́n bá dẹ̀ ti sanwó school gbogbo provision ọmọ pátá èmi ni. Àti gbogbo nǹkan tí wọ́n máa lò pátá. Tá bá dẹ̀ tún lọ kí àwọn ọmọ ní school màá tún ṣọwọ́ kú dúrú fáwọn ọmọ àtàwọn teachers wọn. So mi ní parọ́ fún ẹ o. Tó bá mú yẹn kúrò nínú ẹ o. 180 ó fún ẹ ní 40,000. Ọ̀gá ni o. Mi ní parọ́ o. Ṣé mo pé mi ò lè parọ́ fún yín. Nǹkan tó bá ṣẹlẹ̀ mo ní láti sọ. Because mi ò gbọ́dọ̀ parọ́ tẹ́ máa padà mọ̀. So nǹkan tó ṣe mi sọ pé kò ṣe nǹkan tó ń ṣe bọ́. Ṣé kò sí ní orí ìdùnnú tí mo fẹ́ rí. Ó lè sọ yẹn. Bọ̀wé mi kó gbogbo ẹ̀ náà ọ̀rọ̀ tó bá wà nínú ẹ̀ náà. No, ó lè sọ yẹn because sórí èyí fẹ́ kó máa concentrate lórí ìdùnnú. Mo fẹ́ kó máa concentrate lórí ìdùnnú because tí ó bá rí ìdùnnú gan o lè tiẹ̀ lè má mind gan bí ó bá fún ẹ lówó. Lórí owó yẹn. Bí ó bá tiẹ̀ fún ẹ ní kọ́bọ̀. Mo dẹ̀ tún ta product. But ó di 2 years ago wọ́n ṣe ní story dọ̀dọ̀ wa lálàpẹ̀ wọ́n ṣe fọ́ ṣọ́ọ̀bù mi ó pẹ̀lú ṣọ́ọ̀bù tó fọ́. Àǹtí Yínká tí bá sọ fún ẹ di pé up tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí online kìíní ni mo ṣe ń ṣe mi ò lè gba ṣọ́ọ̀bù because gbogbo ṣọ́ọ̀bù tí mo rí bí kò ní 50,000 bí kò ní 35,000 40,000 ilé ìtọ́ba ní 35,000 yẹn kò ní bọ́ síbi tí ọjà mi ti lè wá tí mo ti lè rí kọ́sọ́mà ń bẹ̀. Mo ti wá jókòó mo ti rò pé ṣé landlord kan ni màá máa pawó fún ni. 35,000 per month. Bẹ́ẹ̀ ni per month. Ṣé màá máa pawó màá kọ́ máa sanwó fún landlord nìkan. Nígbà tí n bá lọ gba ṣọ́ọ̀bù sí owó tó ti pọ̀ jù. 35,000 yẹn kọ́nà ló wà ó kọ́nà. Eléyìí tó wà òkè tí máa fẹ́ sọ pé ọjà máa tà bí 50 45 55 60 lọ́ máa pè. Mo ní kí ni mo ti fẹ́ rí. So kí tó kẹsẹ̀ bọ̀ ìgbésẹ̀ ìrìn àti ti máa ṣe lé díẹ̀díẹ̀. Ni mo fi bẹ̀rẹ̀ sí ní ṣe processing. Mo fẹ́ ṣe processing mo introduce sí pé ìwọ lè ṣe student visa ó máa ràn wá o. Ókè tí student visa yẹn bá jẹ́ bí i 5 million naira èmi á fún 1.5. Ó lóun ò lè ṣe bọ́tẹ́mi bá ṣe bá gbà wá tọ́ fún wa òun adáwó mi padà mo ní mi ò ní agbára. Ó lóun ò lè ogun òfẹ́ ní ti ń try your luck àbẹ́ni tí máa kọ́ ṣe náà tó bá padà bọ́ sí nǹkan ṣe máa kó fún mo ní yóò tó ní kò lè take risk ni. Téèyàn bá fẹ́ move on o lè ronú bẹ́ẹ̀. Á ronú bẹ́ẹ̀ yẹn máa gbọ́. Okay, listen. Okay, imagine kó jẹ́ wípé
èyí tó lọ ṣe yẹn student visa ni tó wá gbọ́ irú èsì tó gbọ́ yẹn ẹni tó bá ti mọ ara ẹ̀ á ronú bẹ́ẹ̀ yẹn ó lè má lè take risk ṣé èmi sọ mo yọ àwọn kìnìún yẹn fún ẹ torí pé mo fẹ́ kó mọ̀ pé nǹkan tó common lára gbogbo ọkùnrin ni ọkọ ti tèmi èmi máa ń bẹ̀ ṣe visa fún ni èmi bẹ̀ ṣe visa fún ni tí màá tún máa ní jẹ́ ká ṣe kinní yìí jọ èmi bẹ̀ ṣe visa fún ni tẹ́mi fi ṣe tàwọn ọmọ mi títí everything tó fi jáde ó mú ọmọ nítorí tèmi o tí bá fẹ́ ṣe nǹkan tí bá ti sọ fún yàn kò kí n bọ́ sí i bọ̀ títí ẹ gángan èpo bẹ́ẹ̀ ṣe fún ni ọmọ kéèyàn máa fi visa bẹ̀yàn so àwọn ọkùnrin míì wà bẹ́ẹ̀ reason tí mo yẹn sọ tèmi fún ẹ ní wípé kò síbi tí wọ́n kì í ti ń kẹ́dìyàlẹ̀ bẹ́ẹ̀ ni mà. èèyàn kò máa ń wò pé it's better on the other side it's not go easy náà on the other side I'm telling you mi ò ní kó má ṣe nǹkan tó fẹ́ ṣe but mi sọ fún ẹ wípé àwọn nǹkan tóun sì ń ṣe yẹn sẹ́ àwọn nǹkan tó kọ́mọ̀ ní ara ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin bọ́ nítorí pé ojú tiẹ̀ ò rí bòmíì ó máa rò bí ọkọ ẹ ló bá dìjù ọ̀rọ̀ visa yẹn ẹni ọkùnrin náà ló lè sọ fún ẹ pé òun ò lè take risk imagine kó jẹ́ pé èyí tó ṣe kọjá tí wọ́n deny ẹ̀ yìí kó jẹ́ pé ó ti fowó sí kó jẹ́ pé student visa yẹn ni wọ́n wá deny ẹ̀yìn ní 5 million ìyẹn gan lè pa ìyẹn gan lè dálé ẹrú láyé nǹkan sá máa wò pé adúrú owó yẹn tó yẹ káwọn ti fi ṣoríire ní Nàìjíríà làwọn lọ kó fún embassy ọ̀ làwọn lọ waste ọkẹ lọ bọ́ sọ́wọ́ 419 so nǹkan tó sọ yẹn my darling kò bad kò sọkùnrin tí ò lè sọ̀rọ̀ ẹ̀ especially ọkùnrin tó bá ń struggle tó jálà tààràgó tó lọ lá ń pa owó ẹ̀ ìfá ó yẹ kó appreciate ẹ̀ wípé kò ń ṣe olójú kòkòrò ọkùnrin torí olójú. mo ní àbúrò tó ṣe ìfún tó lọ. bò òun sọ fún ẹ wípé màá gbọ́ ó ti sọ fún ẹ lọ ṣe tó o bá ṣe tó o bá bọ́ sí òun á dá owó ẹ padà fún ẹ wà láì nǹkan tó sọ yóò bá àti ìka ní 5 million naira. ẹ̀bọ́n bó ní kò ń ti rí ó lóun ó fọ́ fi nǹkan lọ fẹ́ kó take risk ó dẹ̀ lóun ò ready láti take risk. láti ọdún karùn-ún mà ní máa ṣe níṣẹ́ ló fi ṣẹ̀ sọ. ẹ̀bọ́n lóun ò ní interest àti take risk ọgbẹ́ mi lèmi sọ tèmi fún ẹ yìí ìgbà tèmi máa ká ọmọ tèmi wá bí amóyó èmi náà take risk ni ẹni tí ò bá lè take risk kò lè move forward in life but òun sọ pé òun ò take risk so wàá filẹ̀ ó lè hold yẹn against ẹ̀ the fact pé wọ́n lè take risk òun sọ pé òun ò take risk it's not supposed to be a sin and kò tẹ́ ṣe òun nìkan my darling kò ń ṣe òun nìkan ló lè ṣerú ẹ̀ tó bá kó 100 ọkùnrin sílẹ̀ ọkùnrin tó bá ń struggle tó sì ń ṣe pé bóyá ó rí wọn bá díẹ̀ tó bá kó 100 ọkùnrin sílẹ̀ 75% the same thing tọkọ ẹ̀ sọ ló máa sọ kò dẹ̀ wá ṣe pé wọn ò fẹ́ ṣe bọ̀ ẹ̀rù ń bà wọ́n ni tó bá wá ṣe tó bá rí báyìí á lọ wá owó yẹn ya ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló máa sọ ọ́ ẹ̀ má jẹ́ tọ̀ ẹ̀ Ọlọ́run ní ìkọ̀fẹ́ kò sórí àwọn pé gbogbo àwọn yẹn máa wò dà wọn yẹn against ẹ̀ tó bá ní inú ẹ̀ ò dùn kò fún ẹ tó bá jẹ́ pé onínú ẹ̀ ò dùn pé lórí yìí tó ń sọ yìí ni honestly kò ṣe é o. mo mọ̀ bẹ́ẹ̀ bọ́ ṣé mo pé tí gbogbo nǹkan bá ti papọ̀ téèyàn rò lé pé báyìí náà ló ń ṣe lédè báyìí náà ló ń ṣe. ẹ lọ mú àwọn ètò sọ fún mi tí mo sọ yìí mú wọn kúrò nínú èrò ẹ wàláì kò ṣe é. mo bá ṣe ká tabájọ gbẹ́jọ́ wá sọ́dọ̀ ni kó jẹ́ pé ní àti ẹ̀ lájọ wá báyìí èmi máa sọ nǹkan tó ṣẹlẹ̀ ni máa sọ mo máa ní láti sọ àwọn eléyìí náà mọ̀ rọ. ẹ̀bẹ̀ mi á máa sọ lójú ẹ̀ wípé kò ṣe é nígbà tó wá gbẹ́jọ́ wá tó ní wọ́n fún ẹ ní 40,000 tó dẹ̀ pé mi Yínká tó gbẹ́jọ́ wá bá gangan mi ò gbarú ẹ̀ rí. you understand èmi ò gbarú ẹ̀ rí ilé mi dẹ̀ dúró èmi ò kò iṣẹ́ tí mò ń ṣe mi ò ronú nǹkan méjì ju ilé mi àtàwọn ọmọ mi lọ bí mo travel bí bá máa ṣe shopping ọkọ ọmọ ni mi ti ẹ̀ ronú ara mi so èmi tó gbẹ́jọ́ wá bá tí mi ò gbarú ẹ̀ rí mi nítàn ẹ̀ tí ọ̀rọ̀ onífísà dé èmi tó gbẹ́jọ́ wá bá mo ti rírú ẹ̀ rí mi nítàn ẹ̀ so tó bá wá ní nǹkan míì mo kàn fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé àwọn ọkùnrin míì yìí náà àwọn náà ní tiwọn lọ́wọ́. Hello? Àtìǹkà ọkọ mi ní tiẹ̀ lọ́wọ́ tí kò ṣe kó ní tiẹ̀ tí ẹ pọ̀
honestly speaking mi ò lè pa ṣe bẹ́ẹ̀ mi fúnra mi mo pè yín. Agreed, but mo fẹ́ kó mo gbà tiẹ̀ my darling mo gbà tiẹ̀ sweetheart but mo fẹ́ kó mọ̀ pé àwọn ọkùnrin míì tí wọ́n lé kéńkà tọkọ ẹ̀ pọ̀ mi lọ́kùnrin tó da ò sí o ọkùnrin tó dá sì wà ọ̀bọ sórí gbogbo àwọn nǹkan tó kà á lẹ̀ yìí ó wà peculiar sí gbogbo ọkùnrin so ó possible kọ́ ẹ pé tó bá lo tún lọ́kùnrin mi òun náà máa tún níwà yẹn ọkùnrin mi tó máa ní ìta bá jẹ́ kí n tọ̀ ẹ́ àfi tó bá fẹ́ politician àbí àwọn tó ti ní national. Why is this person calling me? Lọ jàre lọ. Ní ọ̀gbẹlẹ̀ yìí bí mo ṣe ń gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà àfi tó bá fẹ́ ẹni tó wà labroad tó ń fi pounds ránṣẹ́ sí ẹ kò sí ọkùnrin Nàìjà kan tó máa ní family tó máa lọ́mọ tiẹ̀ táwa kùgbìrì kó 40,000 fún ẹ ṣọ́kọ ẹ lè kùgbìrì kó 40,000 fálè ọkọ ẹ ò ní lè kó 40,000 fálè so báwo ló ṣe fígbó tó bá rálì àlè á kó 40,000 fún ẹ àfi bá pé okó nìkan ló kàn ń wá. àti ká mi ò nídìí pé dandan àlè tó fẹ́ kówó fún mi pé owó àlè yẹn ni mo nídìí fún àìní máa tọ́jú mi àzí nọ́mà kan. báwo ló ṣe mọ̀ pé máa tọ́jú ẹ ìtọ́jú tó ọ̀pọ̀lọpọ̀ wọn máa tọ́jú ẹ kò ní ju pepper soup àti kò ní ju pepper soup bẹ́ẹ̀ pepper soup ló máa jẹ ó tọ́ mo sọ fún ẹ pepper soup á dẹ̀ tún sanwó room pepper soup ni á dẹ̀ tún sanwó room bóyá tó bá dẹ̀ fẹ́ lọ ṣerun tínú ẹ bá jẹ́ 10,000 kó fún ẹ 5,000 ó ní mo ṣe máa ń sọ fẹ́yìn obìnrin tẹ́ bá lẹ̀ ń wá àlè pepper soup ló máa jẹ pepper soup ni. mo mọ̀ pé kí tó lè pè mí sọ pé mo fẹ́ bá yín sọ̀rọ̀ mo mọ̀ pé àwọn èèyàn tó dá sí wà ní ìkíyà yẹn. mo mọ̀ pé wọ́n da but ṣọ́ra àwọn èèyàn tó da yẹn àwọn náà máa kù síbì kan. àti ká ẹ ṣé mo pa àwọn kókó wà ẹ mú iye ọkùnrin tí ò náwó lọ́wọ́ o tó fi ìwà gbogbo àìní owó yẹn mọ́lẹ̀ ẹgbẹ́ tí wọ́n ti sáà fún tí mo sẹ́ mo pé yóò sì máa náwó kó ṣe pé gbogbo nǹkan pé owó kó ní ìwà kó ní ọ̀rọ̀ ìtùnú tó lè sọ fún yàn tó yẹ pé owó téèyàn ẹ̀ fẹ́ pé kó fún yàn ẹ̀ kó máa parẹ́ mọ́ yàn nínú láti béèrè lọ́wọ́ ẹ̀ pẹ̀lú irú ọ̀rọ̀ tó bá yàn sọ àti irú kan téèyàn bá gbọ́ àdámú mẹ́. sori jẹ́ kí n sọ kíní kan fún ẹ ọmọdé ò mẹ́la ó lè mẹ́la kàtàkàtà sori ọkùnrin tó bá máa sọ ọ̀rọ̀ ìtùnú fún ẹ òun náà láti ní ìtùnú mélòó làwọn ọkùnrin èmi ò ní parọ́ fún yàn mélòó làwọn ọkùnrin tó wà ń ta tó ní ìtùnú sí frustration ti pa ẹlòmí ó ti pa àwọn èèyàn pátápátá kò sí ọ̀rọ̀ ìtùnú kankan tó o fẹ́ gbọ́ lẹ́nu ọkùnrin kankan yàtọ̀ sí pé tẹ́ bá fẹ́ dóra yín lóòtẹ́ẹ̀lì torí pé ibi tí ara ẹ kù sí tó kù ẹ ti le yẹn ó wò pé tóun ò bá sọ̀rọ̀ yẹn ó lè change mind ẹ okó àtẹ̀pọ̀n á dẹ̀ máa ro òun tẹ́ bá ti dóra yín tán the only thing tó tún fi lè gbọ́rọ̀ tùnú lẹ́nu ẹ̀ òun náà ni tí o bá ní owó lọ́wọ́ tó máa fowó fẹ́ tó ti mọ̀ pé anytime tóun bá wá tóun bá ti ra pepper soup tóun bá ń lọ báyìí ó ṣe kò ṣe wàásù ìgbà míì gan wàásù oúnjẹ wà wàá raṣọ fóun wàá fóun ní change wàá máa gbọ́ ọ̀rọ̀ tùnú yẹn tí ò bá ní gan ó lè lọ máa kà lórí internet kó translate ẹ̀ sí Yorùbá kó máa sọ fún ẹ wàá gbọ́ ìṣòwò tó ń gbà based on nǹkan tó ń ṣe fún o lè má fún ní physical cash wọ́n ti rí pé anytime tó ń bá rí ẹ̀ wá sí ọbẹ̀ sínú pọ́ọ̀tù fóun wàá gbé wá wàá ra búrẹ́dì sí àbí kó gbé foodstuff sí pépà ọkọ̀ sóúnjẹ ká ní fóun irú oúnjẹ ẹ̀dẹ̀kẹ̀ ló lè jẹ́ pé tó bá rí ẹnìkan náà ló máa ń rí jẹ á sọ̀rọ̀ tùnú fún ẹ frustration is everywhere tó o bá lówó lọ́wọ́ fúnra ara ẹ̀ gangan nísìn o lè má gbọ́ ọ̀rọ̀ tùnú kankan lẹ́nu ọkùnrin o àfi tó bá yẹ pé o máa ìkókò ṣáà máa do ẹ̀ n tó expect pé o fẹ́ rí lọ́dọ̀ ọkùnrin èmi ò ní parọ́ fún ẹ tó rí ó ṣeé ṣe kó má rí generally lọ́dọ̀ ọkùnrin torí pé wàhálà wà ní Nàìjíríà sìn àfi àwọn tó ọkùnrin tọkọ wọn bá balẹ̀ tó jẹ yó mélòó dẹ̀ ló jẹ yó tá a bá kọkùnrin 10 sílẹ̀ wàhálà wà politician àwọn tó ń jẹ́wọ́ national cake àwọn ọmọ onímọ́tò bí àwọn tó wà lẹ́yìn àwọn boys yìí àwọn big boy yìí wàá rọ̀rọ̀ tùnú lára wọn torí pé ara tùyàn ṣé ẹni tí ara ò tù ló fẹ́ fọ̀rọ̀ tùnú fún ẹ ẹni tó ń gọgọ nídìí ọ̀rọ̀ tùnú bóyá ìwọ gọgọ tó ń fẹ́ ọ̀rọ̀ tùnú ni bóyá ilé ẹ̀ ń gbóná pẹ̀lú ìyàwó ẹ̀ ṣé òun ló fẹ́ sọ̀rọ̀ tùnú fún ẹ àfi tó bá fẹ́ máa fáwọn young boys jẹ́ pé àwọn ọmọ 25 27 tó bá ṣọ́ra tó máa ya òbú ẹ at the end of the day àwọn yẹn gan tún lè máa fi òbú ẹ máa tax ẹ
mi ò sọ pé kó má ṣe nǹkan tó fẹ́ ṣe o bẹ́ẹ̀ sórí bó ṣe wá bá mi on ground tó fi fẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣe kò wà valid sí mi. tó bá yẹ pé bó ṣe dé wá sọ wípé ọkọ ẹ ò dú ẹ o ó lè má dú ẹ fóṣù 4 mo lè máa think of it bẹ́ẹ̀ sórí àwọn point tó fún mi yìí máa gbọ́ exactly ó máa láti lọ gbà fún ni o àfi tó bá kọ̀ fẹ́ máa fò òbu ara ẹ jógí fà ó tọ́ ni mò ń sọ fún máa gbọ́. mi ò rí nǹkan tó ń ṣe òun fún mi. kò lè sí nǹkan tó kù sórí ẹni tó bímọ fún kó wá máa dú ẹ lásán kó má fún ẹ ní kọ́bọ̀ ó bẹ́tà pé kó lọ bá ará àta tó máa fi owó máa dó ká tún máa fún ẹ ní bullshit. o lè rọ́rọ̀ tùnú sórí on ground tó fi wá bá mi kò wà valid o lè rọ́rọ̀ tùnú kankan lọ́dọ̀ ẹnì kankan níta torí àwọn gan ò ní tùnú torí ilẹ̀ ń gbóná òjòjò ń ṣe Nàìjíríà àwọn tó dẹ̀ wà lára bí wọ́n bá ti mú tọ́rọ́ kọ́bọ̀ náà yìí lọ́wọ́ wọ́n á doyín ní Nàìjíríà ibi tó ń dú ẹ sí yẹn náà gbàgbé ẹ sí wọ́n á tiẹ̀ tún fi kọ́ńdọ̀mù dú ẹ torí wọn ò trust ẹ ṣé wàá rí ibi tó dú ẹ sí yẹn náà gbàgbé ẹ sí tó fi padà sí base wọn ó tún dìgbà tó bá tún bọ̀ wọ́n máa ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ gan wàá rí pé ọ̀pọ̀lọpọ̀ tó bá padà sí base wọn wọn ò ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ for some time ọ̀nà tí tó bá tún ti ń súnmọ́ time tí wọ́n tún ń bọ̀ wọ́n fẹ́ sì kí ọ̀bù ẹ sílẹ̀ ni wọn ò ní nǹkan kan fún ẹ. wọn ò ní nǹkan kan fún ẹ fúnra rẹ míì níta ò gbàgbé ẹ kò sí nǹkan kan at the end of the day lọ wá iṣẹ́ lọ sórí eré tó máa sákìrì ń sìn eré àti níṣẹ́ gidi lọ́wọ́ tó máa occupy ẹ tó bá níṣẹ́ gidi lọ́wọ́ tó béèrè 1 naira lọ́wọ́ ọkùnrin wípé ẹ nídìí 2 naira ìwọ gan ní 150 naira 200 naira ìwọ ní 150 ẹ nídìí 200 naira ìwọ ní 150 naira wá ní wá a nídìí 200 o mo ti ní 150 fún mi ní 50 wá rí pé máa yà máa bọ ẹ mo ṣe rí àwọn nǹkan tó kà sílẹ̀ àbúrò mi lè parọ́ fún ẹ ọkùnrin gba 180 ó fún ẹ ní 40,000 ó dẹ̀ sanwó ilé wà láì ọ̀gá ni Olódùmarè ọ̀gá ò lè rí ń ta àfi lọ́wọ́ politician ọ̀gá dí ọkùnrin yẹn mú o má jò bọ́ ọ̀gá ni ọ̀rọ̀ tùnú báwo ẹni tó ń lọ sí wàhẹ́ẹ̀kì lọ ṣiṣẹ́ tó ń gba 180 ọ̀rọ̀ tùnú wo ló fẹ́ sọ fún ẹ bí ó ti jí lọ látàárọ̀ òde lálẹ́ ẹni tó ti rẹ̀ bẹ́ ẹnu ó mọṣẹ́ tó ń ṣe tó fi gba 180 yẹn èèyàn mélòó ẹgbẹ́ ló ń gba 180 ṣówó ni 180 ní Nàìjíríà of today èèyàn mélòó ẹgbẹ́ ló ń gba 180 ó wá mọṣẹ́ tó ń ṣe ó mọ stress tó máa go through ó yẹ kó máa sympathize pẹ̀lú ẹ̀ kó máa pity ẹ̀ gan ni kó máa ṣàánú ẹ̀ kó máa ṣàánú ẹ̀ èmi léèyàn lára mi tó yẹ kó tó bá dé láti ibi iṣẹ́ bá tí máa rí bá ojú mi máa ní ó ti rẹ̀ pẹ̀lẹ́ àánú ẹ̀ máa ń ṣe mí. máa gbọ́ tí o tó bá ń sọ bẹ́ẹ̀ máa wọ́rọ̀ tùnú kankan síbì kan àfi tó bá kàn fẹ́ máa fi òbòjó gífà o ò dẹ̀ ní ìdí ẹ̀ because ọkọ ẹ̀ lè du ẹ gẹ́gẹ́ bó ṣe sọ fún mi so kí ni nǹkan míì tó tún wá kò sí bọ́ọ̀sì kankan tó fẹ́ fún ẹ lọ́rọ̀ tùnú torí ibi tẹ́ tí máa ṣọ̀rọ̀ tùnú ẹ fẹ́ lọ jẹja kẹ́ ẹ jẹ pẹpẹ soup ẹni tó dẹ̀ ń bọ́ ẹ àwọn ọkùnrin wọ́n máa bọ́ ẹ bíi adìyẹ tí wọ́n ń bọ́ kó tóbi kán lè pa jẹ ni àpẹja àti pẹpẹ soup yẹn ó ń kìbọn ni ó máa padà lọ yìn níbi tó bá ti kẹ́ á dó ṣégè sí ẹ lára ọ̀rọ̀ tùnú nìyẹn tó bá jẹ́ pé ọ̀rọ̀ tùnú tó fẹ́ nìyẹn well mi lè stop ẹ. gbọ̀dọ̀ gbẹlẹ̀ yìí mi ì tí ì rí ọkùnrin náà yàtọ̀ sí politician àbáwọn tó ní national cake tó máa kó 40,000 naira lẹ̀ fún ẹ láíláí alẹ́ mi go gbàrú ẹ̀ ní ìgbà lọ wá iṣẹ́ kí lọ wá bó ṣe máa ṣe business ẹ̀ àwọn ọkùnrin yẹn kò máa mess ẹ̀ up because èyí tó ọkọ ẹ̀ o ò ní reason láti ṣe nǹkan tó fẹ́ ṣe honestly o ò ní reason láti ṣe nǹkan tó fẹ́ ṣe but tó bá insist pé o fẹ́ ṣe sabarikolo.com wà bẹ́ẹ̀ but irú nǹkan báyẹn èmi ò ní fúnyàn lọ́kùnrin sórí ẹ̀ torí pé kò wà valid point tó fún mi ò wà valid ká ló sọ fún mi pé ọkọ mi ò dó mi o for 10 months kìíní kan mo wá lọ fẹ́ lọ ṣe kí ni. mo understand honestly speaking mo in fact ṣé mo pé irú àwọn nǹkan tí mo fẹ́ gbọ́ gan lẹ́yìn tó ẹjọ́ obìnrin sọ
lẹ́sẹ̀ jóbìnrin àjẹtẹ́ṣe sọ̀rọ̀ fún mi sí pé no o lè ṣe báyìí bó ṣe máa ṣe nǹkan rẹ̀ bó ṣe ṣe kọ́ rẹ̀ ó ní nǹkan tó ṣe lára mi bẹ́yìn ẹ bá mi sọ̀rọ̀ bẹ́yìn ó ní nǹkan tó ṣe lára mi bóyá understand mi dáadáa irú nǹkan tí mo try láti sọ pé. bó lè ìrìn mélòó ló fẹ́ rìn tó fi máa ní ọkùnrin tó lọ́gbọ́n bẹ́ẹ̀ tọkùnrin tó bá lọ́gbọ́n bẹ́ẹ̀ tó bá ń sọ̀rọ̀ fún ẹ tọwọ́ ẹ ló máa fẹ́ gbà because tó bá ti rí wípé òun bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn dẹ̀ ń sink sórí ẹ á fẹ́ máa feel entitled instead tó máa fi ṣe yẹn tó bá ní problem you want to discuss call me I will speak to you because èmi ni mo ń discourage ẹ pé kó má ṣe mo mọ̀ pé mo talk ẹ out of nǹkan tó plan láti ṣe tó bá ní tí mind ẹ bá heavy pé mi máa bá ẹ sọ̀rọ̀ send message sí mi pé èmi ni àǹtí ká èmi ni lady tí mo sọ fún yín pé mò ń wọ́rọ̀ tùnú tó dẹ̀ mo ṣe ń wọ́kùnrin máa káwọ́ ṣe bí mi mo pè é padà láàárọ̀ yìí máa bá ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ mi ṣe fẹ́ kí èèyàn máa bá mi sọ̀rọ̀ ló ṣe send message nígbà mi ìfẹ́ pè yín o torí pé mi ìfẹ́ kẹ́ block mi torí mi mọ̀ bóyá ẹ busy wá rí pé ṣẹ̀kẹsẹ̀ tí mo kọ́ kíní yẹn ni mo pè é padà fúnra mi máa sọ pé mo máa ń pa àwọn èèyàn padà bẹ̀ tí máa torí from your message mo máa mọ̀ bóyá o serious tó máa pè é padà tó bá ti ní problem instead of kó lọ máa fi òbú ẹjọ́ gífà torí o ò ní cost láti ṣe nǹkan tó fẹ́ ṣe wàláì o ò ní cost láti ṣe so instead kó lọ ṣe pé mí kò sí ọkùnrin tó wọ́n ní nǹkan téèyàn bá nílé èèyàn máa fún ẹ nínú ẹ̀ àwọn ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin sì àwọn gan ti ya wèrè àwọn gan ò ní àwọn gan fẹ́ tó máa fún wọn lọ́rọ̀ tùnú torí pé Nàìjíríà ń gbóná wò ó tó bá ṣọ́ra tó bá di pé mo bẹ wọ́kùnrin sí tó bá ṣọ́ra ìwọ ló máa padà jẹ́ ìyá fọ́kùnrin yẹn ìwọ ló máa tútọ̀ ẹ̀ ọkùnrin tó rò pé ó máa jọ́rọ̀ tùnú fún ẹ ìwọ ló máa wá jọ́rọ̀ tùnú fún. lẹ́nu kó lọ gbájúmọ́ ṣe bẹ́ẹ̀ mi ni mo wà ń ta mo ń bá àwọn boys sọ̀rọ̀ gbá lọ fòbòjó gífà lọ gbájúmọ́ ṣe gbogbo àwọn qualities of a good man ló wà lára ọkọ ẹ̀ I am telling you the truth sórí ọkọ ẹ̀ yẹn tírú mi bá gbà mú tírú mi bá gbà ọkọ ẹ̀ yẹn mú. Number one nìyẹn number two kò tún máa gbọ́ tó bá òfin yẹn síwájú máa gbọ́ number two ó lóun ò take risk ọlọ́pọlọ ni number three kí ni nǹkan tó tún sọ kò fi sex jẹ́ níyà kí ló tún fẹ́ tó bá lù ẹ́ I want to put it to you wípé with bá ṣe ń sọ̀rọ̀ yìí kò dá kó lù ẹ́ o but irú èèyàn tí wọ́n yìí jẹ́ ó lè wà frustrating. Àmì ò wà frustrating. Irọ́ ni ojú ẹni tó jẹ́ pé tó bá ń wá nǹkan máa gbọ́ jẹ́ sọ̀rọ̀ èèyàn tó jẹ́ fún ẹ ojú ẹni pé tó bá ń wá nǹkan tó bá sọ fún tí ò bá accept ẹ ó lè fìtínà tiẹ̀ á dẹ̀ wà frustrated láti lù ẹ́ because ọ̀rọ̀ travelling yìí sí ó wà lọ́kàn ẹ̀ and you're not happy nítorí pé kò bẹ́ẹ̀ dá sí o wà happy nítorí pé kò take risk pẹ̀lú ẹ̀ àìmá wà happy ó lè fa nagging lè fa kọkùnrin yí lórí kó lùyàn àfọkùnrin tó bá ya wèrè ò ní ṣe nǹkan kan bóbìnrin lèmi náà obìnrin ni mí obìnrin ni mí mo mọ bá ṣe ń rò. àwọn èèyàn dẹ̀ ti bẹ̀rẹ̀ so mi ìfẹ́ máa rí lè mú nínà yẹn mọ́ because ó ti bẹ̀ mí. ó máa bẹ́ẹ̀ náà ni bó tiẹ̀ jẹ́ pé wọ́n lo ṣẹ́ ẹ́ tó fi lù ẹ́ ọkùnrin náà ló máa pàpà bẹ̀bẹ̀ kí ló ṣe tó fi lù ẹ́. ó fẹ́ kẹ́ gbọ́rọ̀ yìí dáadáa lọ́wọ́ sọ̀rọ̀ kékeré lórí ẹ̀. no ṣe o jókòó fọwọ́ lẹ́rọ̀ dẹ̀ lù ẹ́ nítorí ló ṣe gbogbo wa náà là kì í ṣe ẹ̀. mo jí láti ojú oorun ó bẹ̀rẹ̀ sí nínú ìgbà mo ní bébì lọ́wọ́. o jí láti ojú oorun ó dẹ̀ bẹ̀rẹ̀ sí nílù ẹ̀. bẹ́ẹ̀ ni mo ó ti ní mental problem nìyẹn kí ló wá dúró dé. ẹ jẹ́ kí n sọ fún yín nǹkan tó fà lélẹ̀ mo ní ọmọ lọ́wọ́ ń gbà yẹn ní 2020 ní òkòrò yẹn so mo máa ṣe 6 months exclusive fún ọmọ mi kí n fún wọn lóbi tí wọ́n fún so ìgbà tí mo wá ń ṣe tí mo wá bí eléyìí ó tó di bóyá bíi 3 months ṣá ọmọ yẹn mọ èèyàn gbọ́n máa là ọmọ yìí wọ́n bàjẹ́ kó mú ẹ̀pà fún màá rọ́jú màá ṣe fún because anytime from 7-8 months mo lè decide láti gbọ̀yìn lẹ́nu tó bá ti mú oṣù mẹ́fà ìdílé òfin kankan tó kàn mí abalẹ̀ pé mo fún lọ́yàn mo ṣáà ṣáà pé ọmọ yẹn máa pé 6 months mo fún ọmọ yẹn lọ́yàn pẹ̀lú láì fún lómi láì fún lẹ́nìtìn ṣùgbọ́n tọ́mọ yẹn wá pé 7 months wọ́n á fẹ́ introduce mix
mo wá sọ fún pé SMA la máa ń fáwọn ẹ̀gbọ́n yìí tí mo bí síwájú tẹ́lẹ̀ mo wá ní abdulhamid ni mo fẹ́ fún ọmọ yìí ó wá nínú òun ọ̀rá tèmi mo ní òkè ra SMA gold náà is 4,000 kìíní kan wo mú SMA gold ẹ̀mí á máa fi owó kún torí pé àtẹ̀mí yẹn mo rí iṣẹ́ tó ń ṣe mo kà á náà online ni o. lọ́rọ̀ kan ṣáá ó lóun ò lówó. àtowó SMA gold àtowó àtẹ̀mí ìlú kò mú kọ̀ọ̀kan lẹ̀ ẹ̀wọ́ wà lọ́wọ́ ẹ̀ wọ́n náà máa ra owó wo ló wà lọ́wọ́ mi ó mọ̀ pé mi ò ṣiṣẹ́ bọ́ mi ṣáà ní lajúlẹ̀ kí má fún ọmọ mi ní oúnjẹ mo ṣáà bẹ̀rẹ̀ sí ní ra oúnjẹ yẹn fọ́mọ mo ń ra oúnjẹ yẹn fọ́mọ ọmọ yẹn ń jẹun ó wá ní misunderstanding pẹ̀lú èèyàn kan ní táìmù gbà nílé wọn bó ṣe bẹ̀rẹ̀ sí ní jà nìyẹn wọ́n wá pè mí ṣùgbọ́n ọkọ ẹ máa sọ bábá bí owó lọ́wọ́ ẹ̀ á ní òun lówó ó dẹ̀ ń fọ́mọ lóúnjẹ ṣé owó oúnjẹ tí ọmọ yẹn ń jẹ ṣé kò sanwó ẹ̀ kò sanwó oúnjẹ fọ́mọ tèmi o ẹ bá mi bí ẹ pè fúnra yín ẹ sọ fún pé mo sọ pé ṣé ń sọ pé kò ra food fọ́mọ yìí rí mo dẹ̀ ti fẹ́ rà sí close to a year gbà yẹn pé tí mo ti bí ọmọ yìí o kò tí ì rà sódà pé nìyẹn wá pé bàbá ẹ̀ pé ìyàwó ẹ̀ sọ pé bàbá ni onírọ́ ni bàbá ẹ̀ náà bá pè bá lẹ̀ pọ̀ ọmọ yín dájú tó bá ti lè sọ ló fún yín tó dẹ̀ lè sọ lójú mi pé ọmọ ọwọ́ mi ti jẹ ó ti jẹ òun ní fùdù. ẹ báwo wá ẹ kí ló wá ṣe. bí wọ́n wá pè wọ́n wá sọ fún pé ìyàwó ẹ̀ sọ pé bàbá pé kíní kan ó wà lẹ̀ òun ò náwó ṣé ìgbà tó òun náwó kó ń para òun ó ra fúdù fọmọ fún ara rẹ̀ bá jọ bímọ ọ̀nà so ìgbà tó wá délé ó expect kí wọ́n wá sọ fóun pé wọ́n sọ wípé ń gbọ́ nọ́ọ̀sì sọ pé òun béèrè owó lọ́wọ́ ẹ̀ fóun báyìí ní ìwádìí òun á wòran àwa sọ̀rọ̀ ìjọ náà bí mo ṣe sọ pé mi ò fẹ́ wàhálà o ẹni tí tó bá ti máa mú wàhálà dání ní fámìlì ẹ̀ lọ́ máa sọ̀tì orígbà yẹn sì lọ́ máa mọ́rọ̀ pé ṣùgbọ́n ọmọ yìí jẹun òde mi ò jẹ́ £1 lórí owó ọmọ yìí ẹ máa gbọ́ nǹkan tó fà fún tí o. àtijọ́ sọ̀rọ̀ ẹ̀ bí mo ṣe lọ sórí bẹ́ẹ̀tì yẹn mo ṣàbínú lọ sùn ṣé mo gbà tí máa jí láàárọ̀ ọjọ́ kejì ó wá dìde ó wá sọ fún mi pé ṣé ìwọ ọmọ kan tó máa ń sọ ń gbà mí ó máa ń bí òun nínú ṣé mo kọ́kọ́ tó sọ yẹn kò embarrass òun ni. of course. mo ní mo embarrass ṣé mo jẹ́ lówó mi ò jẹ́ lówó rí tí mo ṣe yí pé kí n dìde jókòó láti lè bá ṣàlàyé pé ṣé ó fọ́mọ yẹn lówó tí mi ò bá wá sọ fún wọn ṣé kọ́bí ní fáwa lè ń kówó fún tó dẹ̀ kówó fún wa ó náà gbájú fún mi. ẹ má bínú kíní yẹn fẹ́ cause fún ìgbájú díẹ̀ náà kíní tó tọ́ kíní yẹn náà kò sọ́kùnrin ó fẹ́ kí n parọ́ fún ẹ kò sọ́kùnrin tí ò ní fẹ́ fọ́ ẹ lẹ́jẹ̀gbọ́ ó fẹ́ ṣe bó kàn fi ìgbájú ni kíní yẹn náà fẹ́ cause fún ìgbájú torí wípé ara ló ta bí ìpínyàn disgrace ẹ ni kò sọ́kùnrin náà tí ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ ó kọ̀ fún ìgbájú bẹ́ẹ̀ má bínú. bó o lè ṣe tó bá next time wọn ò ń sọrú ẹ sórí next time wọn kì í sọrú ẹ nígbà míì bó tó bá dẹ̀ nípo láti sọrú ẹ tó dẹ̀ kọ́ fún gbàjú má bínú bẹ̀tò sọ́kùnrin sórí tó tún ṣe yẹn sórí tó ṣe yẹn mo tún sọ fún ẹ pé 75% ọkùnrin á ṣerú ẹ kò ń ṣe pé bóyá kíní but ego ló mu ṣerú nǹkan tó ṣe yẹn ego pé ọmọ ilé lọ yẹ̀yẹ́ mi báyìí ego pé bóyá ó ti ń ga pábì kan o kò lọ dára àwọ ẹ ni so ìyẹn òun ṣe kíní mo ń sọ fún ẹ pé ọkọ ẹ ò bá dìṣẹ lọ dì í mú ọkùnrin tó ń gba owó tó sì rántí ilé 180-40,000 mo máa sọ̀rọ̀ yìí lórí platform mi reason ni wípé a lot of obìnrin máa ń wá máa sọ lórí platform mo máa record ẹ mo máa gbé a lot of obìnrin máa ń wá wọ́n máa ń fẹ́ wá ọkùnrin àlè in a very wrong manner. Wọ́n máa ń ní wrong reason láti wálé tó bá pẹ́ bó ṣe pè mí ó sọ nígbà kò dó mi kíní kan wo èmi gan ni màá kí ẹ lẹ́yìn pé kí ló dé tí ò lè dó ẹ bó ṣe orí eléyìí ò wà valid o kò fẹ́ fòbòjó gífà ni at the end of the day ọlọ́run lọ kọ́ sílẹ̀ ọkùnrin yẹn máa padà ọkùnrin tó ń wá yìí ó máa padà di liability sí ẹ lọ́rùn òun wá kó nu ìbànújẹ́ òun wá kó help ẹ ìwọ ló máa padà wá máa help ẹ. ọmọ generally bó ń sọ pé ọkùnrin tó wà lórí street lórí wọn yí àwọn gan wó lùtùnú wàá máa gbọ́ ọkùnrin mélòó ló ń fún ìyàwó ẹ̀ ní 40,000 lóṣù tó dẹ̀ máa sanwó ilé mo sọ ni nínú Nàìjíríà mẹ́ tó bá kó 10 sílẹ̀ ó lè má rí 3 ṣebí wàá gbọ́ lórí ètò máa bẹ̀rẹ̀ ètò ní bí 12 o'clock wàá gbọ́ ó lè má tó 3 mélòó nínú Nàìjíríà mẹ́ mélòó
ó fún ẹ lówó ọkùnrin tó bá tiẹ̀ ṣì ní sense of responsibility dẹ́ pé responsibility mi ni kí n gbowó lóṣù tó dẹ̀ máa gbìrì yọnu ẹ̀ bọ́jẹ́ bá rò ṣẹ́rò ìyà tó bá pẹran ò ní fún a tí ò bá ṣọ́ra góńgó ò ní fẹ́ jẹ nínú ẹran yẹn kámbèrè tó o mọ̀gbà tó ń gbowó náà á dẹ̀ gbowó á dẹ̀ wá yọ fún ẹ mo dẹ̀ mọ̀ pé irú ìwọ tí owó yẹn ò bá wà constant wàá ti sọ ò mọ̀rọ̀ pa. no ó fún wa. lọ dìímú o tó o bá dìímú tó bá bọ́ sórí 40,000 yẹn á pàdé obìnrin tó máa fún ní half of that money tá dẹ̀ ní fọkànbalẹ̀ pẹ̀lú ẹ̀ lọ dìímú o. bàtúnkà láti lè báyàn ṣeré dáadáa ẹ mo sọ fún yín sí mo sọ fún oríṣi òyìn mo ti gbọ́ pé obìnrin kọ. ní kó máa èmi lè wá bá ọkọ ẹ sọ̀rọ̀ èmi lè bá ọkọ ẹ sọ̀rọ̀ tó bá fẹ́ kí n bá sọ̀rọ̀ kí n send ọ̀rọ̀ tájọ sọ sí kó lè mọ nǹkan tó ń dùn ẹ́ ibi tó ń dùn ẹ́ yẹn ni kò chánebo ó ń dùn ẹ́ ó ní òwò ló máa ń gbára sá ọkọ nígbà tó ẹni tó bímọ 3 fún òun gbára sá fún ó dẹ̀ ń ṣe ẹ̀tọ́ ẹ̀. ókè ṣé ẹni tó fẹ́ lọ fẹ́ níta yẹn kò ní ṣe nǹkan tó máa bí ẹ nínú no ṣé ẹni tó fẹ́ lọ fẹ́ níta yẹn kò ní ṣe nǹkan tó máa bí ẹ nínú á ṣe worse á dẹ̀ dùn ẹ́ débi wípé rísì tó ṣe máa dùn ẹ́ ni wípé o ò bímọ fún o ò jẹ́ lẹ́nìtìn á ṣe worse fún ẹ ṣorí tọkùnrin ò bá ti nù ẹ́ tó jẹ́ pé irú ìfọ́tí tó jẹ nísìnyí ó rí deserve ẹ̀ díẹ̀ tọkùnrin ò bá ti lù ẹ́ tó dẹ̀ ń ṣètọ́ ẹ̀ tó mọ̀ tó ọ̀tọ̀ ni pé kọkùnrin máa ṣètọ́ ẹ̀ kó mọ̀ pé responsibility ọkùnrin tó bá ń ṣe constantly ó mọ̀ pé ẹ̀tọ́ òun ni ló ṣe ń ṣe ó mẹ̀tọ́ tabalọ́kùnrin mẹ̀tọ́ ọkùnrin lè mẹ̀tọ́ kó má ní kọ́bọ̀ tó máa fún ẹ ṣùgbọ́n wàá mọ̀ pé léyìí mẹ̀tọ́ kábèlè tí níwọ̀n bá nǹkan tó ní ó ń ṣe àì pẹ̀lú ẹ̀ kò dé ṣe pé bóyá kò kì í sunlé o ò dẹ̀ tí ìròjọ́ fún mi sì pé gbóbìnrin wa jọ lọ di máa yẹn mú o lọ di mú o wọ́n á gbàgbé pé ẹni tó o bá fẹ́ lọ fẹ́ tàwọn nìkan kọ́ ló máa fẹ́ á tún wá máa feel entitled tó bá tiẹ̀ pé okó nìkan ló ń wá tó dóko tó dó tó fílẹ̀ kò ní tàkùrù máa bá tiẹ̀ lọ but ẹni tó fẹ́ bẹ́ẹ̀ sọ wá má pe mí kó máa bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ máa bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ mo disappoint ẹ kò ṣe nǹkan tó fẹ́ gbọ́ ló gbọ́ àbí. But honestly I'm really more happy honestly bẹ́ẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ inú mi dùn Ọlọ́run because mi ò lẹ́ni tí mo fẹ́ sọ̀rọ̀ mi ò lẹ́ni kan wájú. máa bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ mami ìfẹ́ kó lọ fòbòjó gífà kò sọ́kùnrin tó fẹ́ fún ẹ lọ́rọ̀ rọrùn àwọn gan fẹ́ ọ̀rọ̀ rọrùn ṣùgbọ́n my darling máa sọ lórí show torí mọ̀ pé a lot àwọn èèyàn ló wà nínú show ẹ̀ yìí tó jẹ́ pé wọ́n fi pé àwọn máa rólù olùtùnú okó nìkan tó bá rókó máa fún ẹ lóko you must have a valid point pé ọkọ mi kí n tó bá fẹ́ dó mi kíní kan máa ń gbóbòsà n bá ti gbọ́ pé òun gbóbòsà mi ní fún ẹ ní nǹkan kan. mo mọ̀ pé mi bá mi náà sọ fún mi. ṣé ó dá bó ṣe sọ tó tọ́ fún mi but sórí valid eléyìí tó wá bá mi yìí ìyá mi kò wà valid má bínú kò wà valid. àti nǹkan mo gbọ́ èmi ti gbọ́ yín ṣẹ̀fẹ̀ mọ́ wá bá yín bí sísá mi lẹ jẹ́ number 1 ẹ tí wàá jẹ́ ìyẹ̀fẹ́ òkú tí mò ń fọ́lò tí mò ń wòyìn mo ń wo àwòkọ́ṣe lẹ́yìn kó láti bá èèyàn ká làǹtì èèyàn làǹtì ìnà yẹ káàtì yìí lè ṣe báyìí ó yẹ kéèyàn lè ṣe báyìí mi ò tí mo sọ ti bá wá dé rọ̀dọ̀ yín mi ò gbọ́dọ̀ parọ́. so títí wá fi mí lọ́kàn balẹ̀ pé má pè mí má lọ wo kó má pè mí kó lọ gbájúmọ́ṣẹ́ ẹ kó lọ di ọkọ ẹ mú má pè mí má kò sí nǹkan kan jẹ́ máa fún ṣe jẹ́ kó máa dú ẹ má bínú tó bá ti bínú. kí má rí sáìnì dídó yẹn lára mi. máa sọ fún jẹ́ kí n bá sọ̀rọ̀ kó lè máa dú ẹ dáadáa má lọ fò bòjó gífà kò sí nǹkan kan bẹ́ẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ má pè mí all right love. All right. No problem. Bless you, darling. She'll feel better, listen. She'll feel better, listen. Honestly, mo feel better alone. Ẹ mọ̀ pé mi náà mo ṣàlàyé sí pé kan báyìí ló ń ṣe mí nǹkan tó ń ṣe mí rẹ̀ tó ń ṣe mí rẹ̀. Mi ì lè parọ́ kò sí nǹkan tí mo fẹ́ parọ́ mọ́ fún. All right, love. Take care. Reason tí mo ṣe play kíní ìtàn ni wípé a lot of àwọn obìnrin tó wà married ẹ máa ń wá okó for wrong reason. Ẹ má ti torí pé mo sọ pé kó dẹ́dọ̀bò kẹfí pé bí a mo lose head mi ẹ máa ń wá okó for wrong reason torí ẹ lọ ṣe dàní pé tẹ́lómi bá wá parọ́ fún mi
tó bá ti ní opportunity láti bá mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mi ní fún ní second opportunity ó ní mo mọ̀ pé irọ́ ló pa nígbà tọkùnrin bá ń gba 180 tó fún ẹ ní over 20% of the salary èlò ló fẹ́ fún ẹ out of 180 tó fún ẹ ní 40,000 even kó má fún ẹ tó yẹn bọ̀ pé ó ní sense of responsibility wípé every month I have a responsibility to fulfill for our family mi ọkùnrin yẹn I am telling you ó wà responsible now ó wá gbogbo ó wá fẹ́ máa dú ẹ ó wá ló fẹ́ máa gbogbo sa torí pé òun bínú sí ẹni tó fẹ́ dú ẹ níta ṣé ẹ ní lọ́rọ̀ ìbínú rárá ni ṣé ẹ ní bínú síra yín ṣé kò wá bẹ́tà ẹni tó bímọ fún tẹjọ bímọ fúnra yín kó jẹ́ wípé ó ń dú ẹ ó dẹ̀ ń bínú sí mo máa sọ wípé ẹ má máa jẹ́ kí personal issue yín kó affect oko dídó the moment ẹ bá ti ń rí oko dídó àṣìṣe àti pé bóyá ẹ lè fi punish ọkùnrin wàhálà tó máa ń dálẹ̀ ni èmi ò tiẹ̀ kí ń fọ́ gbọ́ pé ọkọ mi ò dó mi ṣùgbọ́n mò ń wókò mi ń ta kí ni reason tó bá ló kó ọkọ ẹ ò ṣiṣẹ́ tó bá ló pa ẹ́ tì ẹ ó ń gbé nǹkan kan wá bàtà ẹ nǹkan you understand mo lè gbọ́ yẹn but not this kind of situation lèèyàn máa mú wá bá mi ni màá wá advice ẹ pé wàláhì ó ní láti lọ olóko mi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin tẹ́ sọ pé ẹ̀ ń wálé ẹ lọ jókòó fúnra yín kẹ́ ẹ lọ rò wípé ṣé ẹ really worth ẹ pé kẹ́ ẹ wálé ṣé conscience yín máa justify yín wípé bí mo ṣe ń dó kọ́ńtà yìí ọkọ mi ló kọ̀ sẹ̀ torí tẹ́lẹ̀ bá lọ tó bá jẹ́ pé mo lọ fún eléyìí lọ́kùnrin àbí mo encourage ẹ̀ aláṣẹ́wó ni mo máa kà sí alágbèrè ni máa kà sí ẹni tó jẹ́ alágbèrè lọ́dọ̀ ti yín ó lè má jẹ́ alágbèrè lọ́dọ̀ tèmi tí ọkùnrin bá pa ìyàwó ẹ̀ tì tí ò fún lóko tí ò tọ́jú ilé tó tún ná tó ń bàtà emotionally physically tó bá wá bá mi màá rescue ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ irú eléyìí the best man lórí igbá òun ló ní the best man lórí igbá ló ní 40,000 out of 180,000 ní ọ̀gbẹ́lẹ̀ yìí mo bẹ̀rí fún máa yẹn tó dẹ̀ jẹ́ pé constantly ló fún every month tí kò fún ní story pé month yẹ àgbowó kíní kan òun ṣiṣẹ́ ní WAEC ẹ láti consider this mo ló ń gbé tó ti lọ sí WAEC tó bá dẹ̀ máa ṣiṣẹ́ ní Nàìjíríà 8 o'clock òun láti ti wọṣẹ́ ó dẹ̀ ń lọ bẹ́ẹ̀ yẹn Monday to Friday bóyá ń gbà mí aṣọ overtime ó wá yọ 40,000 sílẹ̀ owó oúnjẹ lé àtúnsanwó lé èlò ló fẹ́ kù fún ẹ má gbàgbé kó máa láwọn family òun náà máa ní nǹkan tó fẹ́ ṣe ó máa ẹ̀yin obìnrin èmi ò ní kẹ́ má ṣe tẹ́ bá fẹ́ ṣe but you must have a genuine reason I'm telling you you must have àwọn reason eléyìí rubbish ni but most obìnrin tó wá bá mi mo máa ń rí pé tá bá kó obìnrin 10 sílẹ̀ obìnrin 6 nínú wọn this kind of reason no máa ń ní tó máa fi sọ pé àwọn fẹ́ lálẹ́ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ èmi gan mo dove cap mi fún máa yẹn tó fi 40,000 lẹ̀ nínú 180,000 ó kọ̀ gbé owó yẹn gbé orúkọ lórí àwọ̀ mọ́tò tó bá tẹ̀ jẹ́ pé ó lépo èlò náà ń ta pàlítà epo yẹn ẹ wá sí pé èlò ló máa rà nínú month kan ọkùnrin mi tó ti jí jáde nílé láàárọ̀ kùtùkùtù á jẹun àsán á jẹun àárọ̀ á jẹun ọ̀sán owó ló máa fi ra oúnjẹ kò ṣe pọ́fíìsì ń fúnyàn lóúnjẹ á jẹun àárọ̀ á jẹun ọ̀sán ó ṣeé ṣe kó tiẹ̀ tún ti jẹun alẹ́ kó tó délé níbo ló máa ti rí ọkùnrin tí ò ní private business so in this case kò wá valid so irú àwọn tí bá engage báyẹn ọ̀pọ̀lọpọ̀ wọn lè má like nǹkan tó máa gbọ́ lẹ́nu mi but èmi máa sọ tòótọ́ fún ẹ mo ṣe sọ pé tó o bá fẹ́ wá bá mi òun dàbẹ̀ ni kó fẹ́ lọ bá equity ni wọ́n ní ẹni tó bá fẹ́ lọ bá equity must come in clean hands so tó bá ti sọ tòótọ́ fún mi wàá gbọ́ good advice lọ́wọ́ mi tó o bá dẹ̀ mú èmi ò gba irú ẹ̀ rí òótọ́ ni mo sọ mi ò gba irú owó yẹn rí per month níbo mo ti fẹ́ rí mo dẹ̀ ṣe nǹkan tó yẹ kí n ṣe nínú ilé gẹ́gẹ́ bí obìnrin kò dẹ̀ sí olùtùnú kankan níbì kan ẹni ọkùnrin tó bá máa fún ẹ ní tùnú sí wàá rẹ́dì ọmọ ìsọ pé tó bá fẹ́ nálè wàá rẹ́dì láti ná owó ẹ because tí ọkùnrin bá ti rí nǹkan tó need nǹkan yẹn náà máa jókòó tì mo máa block ẹni tó pè mí sí ẹ má pè mí ṣeré.
tí ọkùnrin bá ti rí nǹkan tó need nǹkan yẹn náà máa jókòó tì tó bá jẹ́ pé oko lo need ìwọ tó need oko wà láìtàláì wàá sanwó wàá náwó fọkùnrin for instance ọkùnrin kan ó pè mí ó fẹ́ bá mi sọ̀rọ̀ mo wá ní bá fẹ́ bá mi sọ̀rọ̀ mo ní kó lọ sanwó fún mi ọkùnrin yẹn wá owó yẹn ó lọ san nígbà tó máa bá mi sọ ní kí ló bá mi sọ ó lóun wá ọkùnrin òun wá obìnrin ó wá kọ pé òun wá obìnrin tó máa look after òun ọ̀rọ̀ tó sọ yẹn ni mo wá èmi àti lady ìdẹ̀jẹ̀ sọ̀rọ̀ tán ni mo wá pe ọkùnrin yẹn padà pé nǹkan tẹ́ sọ yẹn ò yé mi ẹlẹ́ẹ̀ ń wá obìnrin tó máa look after ó ní yẹn mo ní èmi ò ní obìnrin tó máa look after yín obìnrin tẹ́ máa look after ni mo ní ó lóun òun wá obìnrin tó lówó tóun máa dó tó dẹ̀ máa fi owó look after òun mo ní èmi ò ní irú ẹ̀ ó nítorí òun ò lówó ń tòun ṣé irú ọkùnrin yẹn nírú eléyìí máa lóun bọ́ sí lọ́wọ́ tí kò ní jẹ́ pé ìwọ̀nba owó tí ọkọ ẹ̀ ń fún lóṣù 40,000 tí ò tún nífẹ̀ẹ́ máa lọ máa fi dó oko ọkùnrin yẹn so mò ń sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin èmi ò ní kẹ́ má ṣe mi ò ń condemn èèyàn but ṣé reason tó fi fẹ́ ṣe yẹn ṣó fi pé wà justify ṣó fi pé reason yẹn wà tenable ṣó fi pé reason yẹn wà right irú ọkùnrin tó fún ẹ ní 40,000 yẹn á bọ́ sọ́wọ́ obìnrin mi tó yẹ pé 10,000 ló máa fún obìnrin yẹn obìnrin á dẹ̀ kú sórí àforí àfọrùn ntẹ́ ẹ bá ní ẹgbàmú tẹ́ bá ní ọkùnrin tó wà nírú ṣù tí mo sọ yìí ẹgbàmú dáadáa kò wọ́pọ̀ láti ríru ẹ̀ ìyẹn gbọ́ títà ojókòó ẹ jẹ́ ká wá lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ èwo ni kí kọ́kọ́ ṣe náà ṣé tèpè ni kí kọ́kọ́ ṣe ni àbí èwo ni kí kọ́kọ́ ṣe ẹ jẹ́ kí kọ́kọ́ sọ̀rọ̀ threesome tí ìbá lè sọ̀rọ̀ tèpè lénìí à ṣe níjọ́ mi. Hello. Hello ma. Yeah, pẹ̀lẹ́ báwo ni o ṣó wà okay? Bẹ́ẹ̀ni ma. Mi ti play voice note yẹn, mi fẹ́ play voice note yẹn nísìn. Mo fẹ́ kó bá wa sọ nípa bí ọ̀rọ̀ threesome ṣe ṣẹlẹ̀ láàrin wa àti ọkọ ẹ̀dẹ̀ bó ṣe involve ẹlẹ́hà. Mo fẹ́ kó bá wa sọ. Okay ma, èmi àti ọkọ mi ajẹ́ ọ̀kan tó yẹ pé open up fúnra wa tẹ́lẹ̀. Okay. Mo máa ń fi mi fún so àwọn styles tí mo fẹ́ mi nílè sọ fún àṣà ṣe bẹ́ẹ̀. Sọ̀rọ̀ sókè o, sọ̀rọ̀ sókè àgbọ̀ ẹ dáadáa sọ̀rọ̀ sókè kó tún wá bẹ̀rẹ̀ again. Hello, sọ̀rọ̀ sókè ẹni sùúrù sọ̀rọ̀ sókè kó wá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ again. Àgbọ̀ ẹ dáadáa sọ̀rọ̀ sókè kó bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Okay, èmi àti ọkọ mi ajẹ́ ọ̀kọ̀tà máa ń bára wa jà gan, a máa ń jà gidi, ìjà ṣáá ni. Ìgbà tó wá yá, mo ṣáà wò pé kí ló fa ìjà yìí kò yé mi. A parí tí ìyá ẹ̀ bá parí lónìí ẹ̀dùn mi á parí lọ́la. Ìgbà tó wá yá wá di ọjọ́ kan ìjà yẹn pọ̀ débi pé má ní mi ì ṣe mọ́. Ó wá ní kí n jọ̀ọ́ pé mi ì fún un ní kíní ìṣe dáadáa. Wọ́n ní kí ló fẹ́ gangan what exactly ló fẹ́ ó wá ní ó ṣàlàyé oríṣiríṣi fún mi pé tí má ti ń ṣe gbogbo nǹkan yìí kò ní máa sí ìjà. Irọ́ ó máa ṣàlàyé nǹkan tó ṣàlàyé fún ẹ yẹn kí làwọn àlàyé tó ṣe fún ẹ lóríṣiríṣi àwọn àlàyé wo ló ṣe fún ẹ pé tó bá ń ṣe kò ní síjà. Pé bíi threesome bíi ká máa ṣe ní fọ́ọ̀n nínú mọ́tò tá a bá ń lọ bíi ká dúró ní completed building ká ní fọ́ọ̀n oríṣiríṣi mo ní mo ti gbọ́ mo ní kò sí wàhálà olóhùn ti gbọ́ níbi ká máa ní sex ká máa ṣe fídíò ara wa ni mo ti gbọ́ bàṣà ṣe bẹ̀rẹ̀ nìyẹn èmi náà ti wá enjoy ẹ̀ gan kò sí jà mọ́ mo ti wá ń gbàgbé lọ́wọ́ adéọjọ́ kan wá ń share experience about school ló wá sọ fún mi pé àwọn máa ti ṣe àwọn ọmọ méjì papọ̀ rí àwọn ọmọ mẹ́ta mo ṣàlàní sílẹ̀ pé wọ́n á ní báwo ló ṣe wá enjoy ẹ̀ sí àkólóhùn gbádùn ẹ̀ gan mo ṣàwá sọ fún pé nǹkan tó dáa ṣé wá jẹ́ tìyàn kan ni pé kàn ṣe fún èèyàn kan onírìnì pé ṣé mo lè ṣe ni mo ní why not pàṣà ṣe
bó ṣàṣe involve girlfriend ẹ̀ kan nìyẹn ó wá ní woman kan yẹn náà ẹlẹ́hàá ni níwájú a máa lọ ra provisions ní ọwọ́ ẹ̀ bọ̀ tó ti wá mú mi bí ọ̀rẹ́ tajọ máa ń sọ ìyẹn ẹlẹ́hàá yẹn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọjọ́ kan ṣàwá sọ̀rọ̀ débẹ̀ ni pé báwọn ọkùnrin ṣe máa ń ṣe wọ́n ní àṣé kò ń ṣe nǹkan pé ọkùnrin ó máa ń fún lówó pé but òun ò láìkí bó ṣe máa ń áńjù lòun máa ń ṣàlàyé pé ọkọ tèmi máa ń ṣe dáadáa fún mi òun máa ń ṣe báwọn máa ń ṣe. no ní sùúrù ẹlẹ́hàá yẹn ló sọ fún ẹ pé òun ò láìbọkọ òun ṣe ń dóhun. bẹ́ẹ̀ni. lámọ́lẹ̀ dá dídó àtòkó àtòbò lámọ́lẹ̀ má lámọ́lẹ̀. pé òun ò láìkì bí ọkàn ṣe máa ń dó òun. ìyẹn ẹlẹ́hàá yẹn. ó ṣàwá sọ fún mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni ó ṣàwá sọ fún mi bẹ́ẹ̀ ìgbà tó wá sọ fún mi mo wá ní mi ìṣàtọ̀ wá sí pé nǹkan báyìí nǹkan mi ìfẹ́ sí ó ṣàṣeyá tí mo wá lọlé ó wá pè mí pé òun wíṣ àti mọ ọkọ mi. ìyẹn ẹlẹ́hàá yẹn. pé bẹ́ẹ̀ ni. ṣé ìwọ ti sọ fún ẹlẹ́hàá yẹn pé ọkọ ẹ máa ń dó obìnrin méjì pọ̀. mo ń bọ̀ rárá mi ì tí ì sọ fún wọn mi ì sọ fún wọn ìgbà tí mo ń bọ̀ ìgbà tí mo wá ṣáà sọ fún pé kíní tí mo ṣáà wá sọ fún mi tí wàá sọ fún ó ṣáà náà fẹ́ mí tiẹ̀ mo ṣáà ní mo ti gbọ́ ó wá di ọjọ́ kan mo wá pè pé lágbájá ọkọ mi wà around you ó ṣáà ní òkè pé ṣé ká meet àṣà meet event ibi tá a ti máa meet ìgbà tá a bá meet ojú ṣáà ń sí ó feel shy. ìyẹn lẹ́hàá yẹn. mo ṣáà bẹ́ẹ̀ kò free kò really free àṣà ṣe enjoy ẹ̀mí gan-an enjoy everybody ṣáà lọ ìgbà tó wá di ọjọ́ kẹta sí ó wá pè mí. ìyẹn lẹ́hàá yẹn pé ẹ̀. pé àwọn enjoy kíní yẹn wọ́n ní ẹ̀yìn pé bí ojú ń tì wá pé ká yọ tìjú nù pé nǹkan kan ó ṣáà sọ fún bẹ́ẹ̀ ó wá ní òun ti gbọ́ ó wá di àwa fìsì another date ìgbà táwa fìsì date míì òun ló san gbogbo bills hotel òun ló san àwọn fúnra wọn ló take care everything gbàyàn àti wá tẹ̀ ti gbàgbé pé nǹkan báyìí ló gbé wa wá àti gbàgbé ìtìjú àti ti gbàgbé everything. ẹlẹ́hàá yẹn ló san owó máa gbọ́ listen ẹlẹ́hàá yẹn ló san owó hotel. bẹ́ẹ̀ torí lówó jù mí àtọkọ mi dáadáa. ok ṣé ìwọ àtọkọ ẹ ti ń practice threesome yẹn kẹ́ tó wá introduce ẹlẹ́hàá yẹn sí. bẹ́ẹ̀ ni a ti ṣe tẹ́lẹ̀ pẹ̀lú èèyàn mi. ok. so ó ṣàwá sanwó bill ó san owó hotel bill ó ṣe gbogbo ẹ̀ àṣà enjoy ẹ̀ ń gan gbádùn ẹ̀ gan màá tún ya itan ẹ̀ sílẹ̀ màá tún di itan ẹ̀ mú fọ́kọ mi. ìyẹn ẹlẹ́hàá yẹn. àṣà enjoy ẹ̀ ó wá lọ bẹ́ẹ̀ ni but a lọ fà kúrò ní state ta wà á lọ sí another state a lọ sí Èkó láti lọ ṣe ìgbà tó di ọjọ́ kejì ó wá pè mí pé kí n fún ní account number mi ẹ ṣé o bó ṣàṣe send account number sí ó fún mi ní 70,000 lọ́jọ́ yẹn lẹ́lẹ́hàá yẹn torí àwọn owó kọlẹ̀ ní owó ọkọ ẹ̀ ní owó bọ̀ ọkọ òun gbélé ó ṣáà fún mi 70k ṣé torí ọ̀rọ̀ yìí àbí nǹkan mi ó ṣáà fún mi ó ṣé o mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ so àwọn ló máa ń pè mí kó tún di ọ̀sẹ̀ kan á tún ti pè mí tá a bá ti lọ báyìí kò sí ó máa fún mi lówó ni kò ní nọ́mbà ọkọ mi èmi ni ó máa fún mi lówó tó àtìgbà yẹn àwa ṣáà mú òun náà gẹ́ẹ̀kejì táwa ń lò yẹn ẹ̀kọ̀ọ̀kan la máa ń lò torí pé àwa la máa ń san bills yẹ. ok but tẹ bá lo ẹlẹ́hàá ló máa ń san bills. òun ló máa sanwó ó ti máa fún níbi 50,000 ó lè fún mi 50k before that time so pé a fẹ́ lọ́ọ̀jì nǹkan kan. ó lè parọ́ fún ọkọ ẹ̀ pé òun fẹ́ lọ kó torí ó máa ń ta ráìsì àti òróró ó lè parọ́ fún pé òun fẹ́ lọ kó ọjà. so ṣé ẹlẹ́hàá yẹn ṣó máa borí tẹ máa fi wọ ṣó máa lo kíní ẹ̀há yẹn tẹ máa fi wọ hòtẹ́ẹ̀lì ni ó máa cover up. rárá tábà ti ń kúrò ní state tábà ti ń kúrò níbi tí wọ́n ti mọ̀ tí ojú ti mọ̀ ó máa lo ẹ̀há but tábà ti lè wọ another state báyìí ó máa ṣí. ó máa bọ́ ẹ̀há nù. kíní kúrò. ó ti máa bọ́ so
èèyàn lè mọ̀ ó ti máa wine up àti wine up so èèyàn lè mọ̀ ó dìgbà tó wá sí ti ń bọ̀ tó wá da aṣọ borí. Okay, so ṣé nísìn pẹ̀lú ẹlẹ́hà yẹn àti ọkọ ẹ̀ àti wọ ẹjọ́ máa wá ń ṣe ni. Àjọ máa ń ṣe ni tó yẹ pé èmi gan gbà mí gan ti máa sùn àbí ó rẹ̀ mí tí mo sùn gan tí màá tún jí gan màá ti bá àwọn àtọkọ mi. Wà á ti bẹ́lẹ̀ àtọkọ ní the same okay tí ẹ bá sùn tẹ bá lọ sí hòtẹ́ẹ̀lì tó ti rẹ̀ tó ti sùn tó bá máa fi jí ọkọ ẹ ti ń do lọ́wọ́. Torí ẹlẹ́yà kò ṣe pé threesome ló kanlẹ̀ like bí kò ṣe pé ó kanlẹ̀ like ẹni tó wá máa do dáadáa. So ọkọ now at what point ló wá tó ló sọ fún mi pé nínú voice note ẹ ó ní ó introduce ọkùnrin at what point lẹ wá introduce ọkùnrin sí àárín yín. Ìgbà tí mo ti wá. Hello? Lóde tó reconnect. Hello? Àwa introduce ọkùnrin mi. So, bọ̀ ẹlẹ́yà yẹn kò free pẹ̀lú ọkùnrin yẹn, kò ń bá wa lọ, kò free pẹ̀lú ẹ̀. At what point lẹ torí àgbọ̀ ẹ òun reconnect ìgbà wo lẹ introduce ọkùnrin mi then ta ló introduce ọkùnrin mi? At what point lẹ introduce ọkùnrin mi? Èmi ni mo sọ, èmi ni. Kó tó di pé àmì ìtì ẹlẹ́hà yẹn, ó ní girl kan tá máa ń lò, girl yẹn náà ní boyfriend. So boyfriend yẹn la wá introduce lọ́jọ́ kan. Okay. So ó wá jẹ́ ọkùnrin méjì. But ọkọ mi ò really like ẹ, ò really like ẹ. So ó wá jẹ́ ọkùnrin méjì. Ó máa feel somehow. Ó wá jẹ́ ọkùnrin méjì. Ọkùnrin méjì. Obìnrin méjì. Okay. Báwo làwọn ọkùnrin méjì yẹn ṣe wá handle ẹ̀yin méjèèjì? Ṣọ́kọ ẹ gbà kí di ọ̀dọ̀ ọkùnrin yẹn dó ẹ? Ó gbà dáadáa. Ó gbà kò dó ẹ, ó wá dó ẹ lójú ọkọ ẹ. Tó tún máa ya tán mi fún gan. Ọkọ ẹ máa yàtọ̀ ẹ fún kó dó ẹ. Ọmọ mélòó ni wà tọkọ ẹ ti wá bí? Méjì. So now irú ọkùnrin yẹn ọkọ ẹ ò like ẹ bẹ́ẹ̀ ó ń gbádùn ẹ pé ó ń dó ẹ lójú ẹ. Ó ń gbádùn ẹ gbà tó jẹ́ for fun tó jẹ́ cruise náà ni. So girlfriend yẹn ń kọ́ ṣé ìwọ náà máa ń rí tí ọkọ ẹ máa ń dó girlfriend bọ̀bọ̀ yẹn? Àti mo máa ń dì í mú fún gan dáadáa. So nísìnyí ẹ̀yin mélòó lẹ wá ń ṣe kíní yẹn sì ṣé ẹlẹ́hà yẹn ṣì wà nínú picture àbí ẹláyà yẹn ò ṣe mọ́? Ẹlẹ́hà yẹn ń ṣe but ẹlẹ́hà bá ti ń ṣe èmi ọkọ mi ẹlẹ́hà. Ìwọ ọkọ ẹlẹ́hà bẹ́ẹ̀ ọkùnrin kẹ. Bọ̀dọ̀ ti jẹ́ fọ́sọ̀mù yẹn girl yẹn àti boyfriend yẹn àti mi àtọkọ mi. Okay, so nísìnyí èwo lẹ wá ń ṣe nísìnyí gangan ẹ sì ń ṣe di ọ̀la nínú marriage àbí? Ẹ sì ń ṣe dọ̀la nínú marriage ẹ. Dáadáa. Èwo lẹ wá ń ṣe gan nísìnyí èwo lẹ base ń sí ṣé ẹlẹ́hà yẹn náà sì wà nínú picture? Ó sì wà wọn náà tiẹ̀ náà làwọn ń ṣe torí ó máa ń kọlẹ̀ fún mi lówó kò dẹ̀ ná wa lówó. So tí ẹ lẹ máa wá ń ṣe jù ẹ wá yọ ọkùnrin yẹn ẹ mélòó lẹ ń ṣe tẹlẹ́hà yẹn nínú oṣù? Ìwọ ẹlẹ́hà àtọkọ ẹ mélòó lẹ ń ṣe? Ẹ̀ẹ̀mejì àbí ẹ̀mẹ́ta. Ẹ̀mẹ́ta. Ẹ mélòó lẹ wá ń ṣe ti ọkùnrin méjì obìnrin méjì nínú oṣù? Bí ẹ̀kan ìgbà mi gan àṣẹ lóṣù kò lọ fluently mọ́. Okay, èwo ló wá stay nísìn tó ń lọ fluently tó fi sọ fún mi pé ó di ilé ẹ̀ mú wípé nísìn ló ṣe ń gbádùn ọkọ ẹ̀ jù èwo ló ń ṣe nísìn? Ẹlẹ́hà yẹn. Ẹlẹ́hà ìwọ àtọkọ ẹ̀. Bẹ́ẹ̀. Ìgbà wo lẹ ṣe last? A ti ṣe ní early this month bí on the 2. On the 2 ìgbà wo lẹ tún plan láti lọ ṣe mí? Ó possible kó tó week ta fẹ́ mú títí weekend torí pé ọkọ ẹ̀ wà around báyìí gan ni ká ní ọkọ ẹ̀ ò sí around. So ní ti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní ṣe kinní yẹn marriage ẹ nígbà yẹn àti sin ìgbà wo ló dùn jù? Báyìí ni sáwọn èèyàn máa sọ pé ó ti lògùn ni ó lórí ẹ̀ ni báyìí ni. So ìwà àtọkọ ẹ wá close nísìn ju ìgbà kan lọ? Dáadáa account number account kíní ẹ̀ mo máa ń wo account ẹ̀ mo máa ń wo everything ní ẹ̀ èmi lẹ̀ ní ẹ̀ everything. Kí ló dé tó fi wá jẹ́ ẹ̀mí ẹ̀ ń ṣe ṣé nítorí pé ó gbà láti máa ṣe obìnrin méjì?
rárá torí pé mo tẹ̀ wá ń gbára lẹ̀ fún bó ní uncompleted building bó ní inú mọ́tò déédéé ni so ẹlẹ́ha yẹn nísìnyí bó ṣe wà yìí sì ìjẹ́ ó wá ṣé wọn náà ti wá ń gbádùn obìnrin méjì ọkùnrin kan àbí èwo ló gbádùn jù nú méjèèjì ọkùnrin méjì obìnrin méjì àbí obìnrin méjì ọkùnrin kan èwo ló gbádùn jù. tí mo kàn lè gbádùn jù obìnrin méjì. ọkùnrin so yàtọ̀ sí ẹlẹ́ha yẹn àti ọ̀rẹ́ ó lẹ ti ń yọ ọ̀rẹ́ nínú setting yàtọ̀ sí kí wá ní yàtọ̀ sí ẹlẹ́ha yẹn nísìn ìjọ tún lè ìjẹ́ olẹ́lòmíì yàtọ̀ sí ẹlẹ́ha yẹn. rárá torí ẹlẹ́ha gan òtí ẹ̀múra àti yọwọ́ rárá ìlẹ́lòmíì. so torí pé ẹlẹ́ha yẹn náwó lẹ ṣe láìkẹ́ àbí torí pé òun náà ẹlẹ́ha yẹn náà ti gbádùn ẹ̀ gan. òun náà gbádùn ó dẹ̀ jẹ́ èèyàn tí ẹnu ẹ̀ bò so ó dẹ̀ máa fún èmi gangan lówó máa fún mi lówó lóṣù èèyàn obìnrin ẹgbẹ́ mi gan máa ń fún mi ní 150 ẹ dákun. so kí ni àwọn nǹkan tẹjọ máa ń ṣe tẹ bá wà nínú ilé dẹ kí làwọn ọ̀rọ̀ tẹ́lẹ̀ ìhà yẹn máa ń sọ ṣó mọ̀ pé oní tó bá ti dádùgbò asálẹ da ẹ̀há ẹ̀ borí bọ̀ tẹ bá ti débi tẹ fẹ́ lọ dóra yín ayọ̀ dànù kí làwọn nǹkan tẹ máa ń ṣe kí làwọn ọ̀rọ̀ tẹjọ máa ń sọ. ìgbà míì mo lè máa mu ọmú mi kọ́kọ́ mi máa dó mi ìgbà míì ọkọ mi lè máa dó kémi náà máa mu ọmú ẹ̀ wọ́n máa ń sọ́ọ̀kì ara wa. ìyẹn ẹlẹ́ha yẹn. bẹ́ẹ̀ni. kò jẹ́ kí n feel bad pé torí pé òun ń gbẹ̀hà ìyẹn ò kan wá. rárá ó ní ó dàbí ìdè ní lójú tán kó dàbí bondage ni kò feel bad. ó ní ẹlẹ́ha yẹn dàbí ìdè lójú òun. rárá ó ní bí ọkọ òun bó ṣe há òun tí ò tún máa ń fi kinní yẹn tí ò kò tún ṣe tí ò kí ń dùn dáadáa yẹn kó dàbí ìdè. okay so nísìnyí báwo ni relationship tó wà láàrin ìwà àti ẹlẹ́ha yẹn àti ọkọ ẹ̀ ládùúgbò ṣé tó bá wà ládùúgbò tẹ́ bá wà ládùúgbò á sọ júnù bẹ́ẹ̀ ni pé òun ò mọ̀ yín rí. náà kò ń ṣe bí pọ̀ mọ̀ wá rí àti pé ọ̀dọ̀ ẹ̀gán jìnnà sí ọ̀dọ̀ wa díẹ̀ so ọkọ mi gan kò ní nọ́mbà ẹ̀ mi mo ní nọ́mbà ẹ̀. so báwo ló ṣe máa wá feel báwo ló ìgbà tó kọ́kọ́ lọ bá sọ báwo ló ṣe feel gan nígbà tó kọ́kọ́ lọ bá sọ pé. ọ̀gá ló mú advice wá inú ẹ̀ dùn pé mo gbà pé mo accept inú ẹ̀ dùn. òun ló mú advice wá pé kó jẹ́ kí ọkọ òun máa dó ẹ̀yin méjèèjì. òun ló mú wá. ṣé òun ti mọ̀ tẹ́lẹ̀ ni nínú ọ̀rọ̀ tó ń bá sọ ṣó fi pé òun. kò mọ̀ tẹ́lẹ̀ bíi pé kóun àti ọkọ mi kàn jọ máa ní ẹ̀kíní mi. so ìgbà tí mo wá sọ pé káwọn mẹ́tẹ̀ẹ̀ta kúkú jọ ṣe papọ̀ so wọ́n accept kò ṣe é rí ó dẹ̀ accept. so nísìnyí pẹ̀lú nǹkan tí wọ́n rí ń sìn ìjó rò bóyá ẹlẹ́yà yẹn ń gbádùn ọkọ ẹ̀ ìjó fi pé ilé ẹ̀ tòrò ìjó fi pé ó ti ẹ̀rọ mú ọkọ ẹ̀. kò gbádùn ẹ̀ náà tẹ́lẹ̀. so ìjẹ́wọ́ wá lè do ọkùnrin kan mọ́ báyìí àmì ní obìnrin kan mọ́ báyìí. torí mo máa ń ṣe torí ọkọ mi náà mọ̀ nípa kíní tá à ń sọ yìí ó mọ̀ nípa ẹ̀ dáadáa ó máa fi dídò okun fún mi so máa ń ṣe. lẹ́ǹkọ̀ọ̀kan but most of the time tẹ́ bá wá fẹ́ gbádùn dídò or most of the time tẹ́ bá fẹ́ dóra yín ṣẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìwọ ẹlẹ́hà àti ọkọ ẹ̀ lẹ́ máa ń dóra yín. most of the time torí nǹkan máa ń wà always available tọkọ ẹ bá ti wà around nìkan kò kí ń jáde. ok tọkọ ẹ bá ti wà available kò ní bá yín lọ. bẹ́ẹ̀ni. so tẹ bá lọ bẹ́ẹ̀ yẹn how many days lẹ́jọ́ máa ń lò pọ̀ then kí ló máa ń ṣẹlẹ̀ sí shop ẹ̀ ṣó máa ń ti shop pa ni or how many days lẹ́ máa jọ ń lò pọ̀ tẹ bá fẹ́ lọ dún. ó láwọn ọmọ tó máa ń bá tajà kò lè lò ju ọjọ́ kan bí ká lọ ní Friday kò dé ní Saturday ní ká lọ ní Saturday kò dé ní Sunday. bọ́ ẹ máa Saturday àti Friday ẹ máa wá dóra yín mọ́jú but nínú tó bá ń do lọ́wọ́ ṣó fìpò máa ń gbádùn ẹ̀ báwo ni ìwọ ṣe máa ń fì tí ọkọ ẹ bá ń do lọ́wọ́ tọkọ ẹ bá ń do ẹlẹ́hà yẹn lọ́wọ́. mo máa enjoy ẹ torí mi náà mo lè di ẹsẹ̀ mú mo lè máa sọ́ọ̀kì ẹ̀ so èmi náà máa enjoy ẹ. so mo ń gbádùn ẹ o dẹ̀ feel mo enjoy ẹ wọn náà enjoy ẹ mi gan enjoy ẹ. o dẹ̀ feel jealous o kì í feel jealous. mi ò feel jealous àtọ́ torí tẹ́lẹ̀ náà wọ́n máa ń ṣe ta wà tí wọn ò dẹ̀ ṣe ta mọ́. o nísìn ọkọ ẹ ò ṣe ta mọ́.
kò ṣe ta mọ́ mo dẹ̀ mọ̀ pé kò ń ṣèyàn tó lè. O mọ̀ pé kò ń ṣèyàn tó lè ṣe kí ni? O mọ̀ pé kò ń ṣèyàn tó lè ṣe kí ni? Hello? 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 Call is on hold. Bóyá ó ń receive call. Hello? Ó ní mo ń gbé, ó ní o kì í feel bad. Ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó máa ń ṣètà, ṣùgbọ́n nísìnyí ó fi pé kò kì í ṣètà mọ́. Ó máa ń ṣètà kò lè ṣètà mọ́. Feel bad. Hello? Mo ń dá yín lóhùn. Ó ní nísìnyí kò kì í ṣètà mọ́. Kò kì í ṣètà mọ́, gbogbo nǹkan tó bá ń ṣe àjọ ń ṣe ni kò ṣètà. So nísìnyí tẹ́ bá wá ìjẹ́ ẹ̀yin tẹ́ láti fi ẹlẹ́ha yẹn lẹ̀ àbí ẹ fẹ́ máa ṣe lọ bẹ́ẹ̀? Ìjẹ́ ẹ̀yin tẹ́ láti fi ẹlẹ́ha yẹn lẹ̀. Ká máa ṣe lọ nítorí ká bá ṣẹ̀ sílẹ̀ gan-an mi ì lè máa ká máa ṣe lọ. Bọ̀ ọ̀rẹ́ ẹ tẹ́jọ wá ń ṣe tẹ́lẹ̀ pẹ̀lú ọkọ ẹ̀ ṣé kò kí wá máa jealous? Kò kì í jẹ́lọ́ọ̀sì, kí ló fẹ́ jẹ́lọ́ọ̀sì? Kò jẹ́lọ́ọ̀sì tó bá pè mí gbà mí máa ní kò sí mọ̀ṣí ńlẹ̀ pé kò sówó ńlẹ̀. Gbà mí mo lè ní ọkọ mi travel, so ìgbà tó bá dẹ̀ tún wù wá náà àá tún involve ẹ̀. So ìgbà tẹ́ bá ti fẹ́ involve ọ̀rẹ́ ẹ̀ yẹn ẹ máa involve ọkọ ẹ̀. Ẹ máa involve ọkọ ẹ̀ àwa jẹ́ yìí mẹ́rin. Bẹ́ẹ̀ tó bá ti wá jẹ́ tẹlẹ́hà á jẹ́ ìwọ ẹlẹ́hà àti ọkọ ẹ̀. Bẹ́ẹ̀ni. So àwa jẹ́ pé ẹ̀yin mẹ́ta lẹ máa lọ every time. Àwa mẹ́ta yẹn ni. Okay. So kí wá ní ìgbádùn? Kí wá ní ìgbádùn tó wà nú ẹ̀? Then kí ni nǹkan tó fi fipò ó fi help ilé ẹ̀? Because àti wá mọ secret ara wa kò sí big deal mọ́ fún ara wa so ẹ wá a lè máa gbádùn ẹ̀. Ṣé o wá máa ń gbádùn ẹ̀? Ṣé o máa ń gbádùn? Ṣé o wá gbádùn marriage ẹ nísìn ju ìgbà kan lọ ni? Àti nǹkan mò ń gbádùn ẹ̀ kò nà mí mọ́, kò fọwọ́ kàn mí mọ́, kò síjà mọ́, kò ṣépè mọ́. Ṣé ìwọ wá wà concern pé ẹlẹ́ha yẹn ò ní máa o wá wà concern pé ẹlẹ́ha yẹn tiẹ̀ ò ní gbádùn ilé tiẹ̀? Ṣebí kò gbádùn ẹ̀ náà tẹ́lẹ̀, ká má sọ pé àwa la kó bá, kò gbádùn ẹ̀ náà tẹ́lẹ̀. Okay, jẹ́ kí n fi ẹlẹ̀ kó máa lọ mí ìfẹ́ kétò yìí pẹ́. Òun gbádùn, kò kúkú gbádùn ọkọ òun náà tẹ́lẹ̀. So báwo lọkọ ẹ ṣe wá ń feel? Ṣé o ní wà worried tí ọkọ ẹ bá lọ bá ṣé o fi pé ọkọ ẹ lè lọ dá ẹlẹ́ha yẹn dó lẹ́yìn? Ẹni ṣé mi ní wà worried? Ṣé o ní feel pé ọkọ ẹ lè lọ dá ẹlẹ́ha yẹn dó lẹ́yìn? Facebook yẹn ṣá. Mo ní ṣé o kì í bẹ̀rù pé tọkọ ẹ bá lọ bá ẹlẹ́ha yẹn lẹ́yìn? Hello? Ìwà worried, kí ni mo bá worried fún? Ìwà worried. Bẹ́ẹ̀ tó bá lọ bá dó lẹ́yìn nǹkan ṣó ti lọ tó bá lọ dó lẹ́yìn nǹkan báwo ló ṣe máa feel? Kò ṣe rí torí kò ní nọ́mbà ẹ̀ and beside gan èmi àti ẹ̀gbọ́n wa on hold so kò lè ṣerú nǹkan báyẹn lẹ́yìn. Ìwọ àtọkọ ẹ ti wà on hold. Hello? Bẹ́ẹ̀. Ṣé ìgbà tẹ́ máa ṣe hold yín ṣe involve ẹlẹ́ha yẹn sí? Ṣé ìwọ àtọkọ ẹ nìkan lẹ? Wá involve ẹ̀ sí o. Kí ni ìwọ àtọkọ ẹ fi hold? Èmi àti blood. Kí ni hold yín wá dálé lórí? Pé tá bá máa involve bí a máa lọ ṣe lẹ́yìn àbọ̀ náà máa lọ ṣe lẹ́yìn. Ẹ ti wá jọ múlẹ̀ lórí ẹ̀. Àtijọ́ múlẹ̀ lórí ẹ̀. Ẹlẹ́ha yẹn ń kọ́ kò bá yín múlẹ̀? Rárá kò bá wa múlẹ̀ ṣe mọ̀ pé àwọn àti ẹ̀kọ́ lájọ bẹ̀rẹ̀ kò mọ̀ ń pa ẹ̀ bọ̀ tó kàn ṣáà trust wa. Ó dẹ̀ máa ń sanwó yín. Ó máa ń fún èmi lówó kò mọ̀ bẹ́ẹ̀ mò ń wọ́n èmi ló máa ń fún mi lówó kò sí bàtà lọ wá fún èmi lówó. Then kí wá ló báwo ni kinní yẹn gangan ṣe bẹ̀rẹ̀ gangan?
báwo ló ṣe bẹ̀rẹ̀ ta ló bẹ̀rẹ̀ ta ló introduce ẹ̀. èmi àti ẹ̀ lájọ ń sọ̀rọ̀ tó wá fún mi pé èmi àti ẹ̀ lájọ mọ́ra. ìwà tẹ́lẹ̀ hàn yẹn. ọkọ mi tẹ́lẹ̀ èmi àti ẹ̀ lájọ máa ń sọ̀rọ̀ torí máa ń ra nǹkan lọ́wọ́ ẹ̀ máa ń ra foodstuff lọ́wọ́ ẹ̀ èmi àti ẹ̀ lájọ mọ́ra. So there was a day tí wọ́n á lọ ṣọ̀bẹ̀ òun wá mú wọn á jókòó àwọn jọ ń sọ̀rọ̀ pé àwọn ọkùnrin nǹkan kan ọ̀rọ̀ yẹn ṣáà wọra ló wá di bá ṣe bára sùn wá ní ṣé tí ọkùnrin bá ṣe bá yàn ṣeré sí èèyàn ṣe máa gbádùn ẹ̀ sí ni mo wá ṣàṣọ̀rọ̀ pé irú ọkọ tèmi ò kò ṣeré tí ò lè bá mi ṣe ó máa ń mu ọmú mi ó máa ń mu abẹ́ oríṣiríṣi ló wá ní ó wá ṣáà ń surprise ẹ̀ pé kinní kan ló wá ní aláàjì ò rí bẹ́ẹ̀ pé a ṣàràpọ̀ ní ìyàwó ilé wọ́n á wọ̀ pé wọ́n á sọ pé kó gbà pé ìyàwó ilé táìtù lásán ni obìnrin lóbìnrin ń jẹ́ yes wá ní pé aláàjì ò mọ̀ bẹ́ẹ̀. aláàjì ò mọ̀ bẹ́ẹ̀. mo ṣáà ṣe wá sọ fún nìyẹn pé wọ́n ní ìyàwó ilé táìtù lásán ni obìnrin lóbìnrin ń jẹ́ so wọ́n ní aláàjì ò mọ̀ bẹ́ẹ̀ pé ọ̀rẹ́ ti sú òun mo ṣáà ṣe wá sọ fún nìyẹn tó wá ní kinní kan ló wá ní òun dẹ̀ máa láìpẹ́ fún ọ̀tẹ̀ ẹ̀jẹ̀ girlfriend ọkọ mi àbí tóun bá tiẹ̀ gbà mú wá sọ níṣọ àwàdà mí yẹn bọ̀t ní ojú ẹ̀ ti mọ̀ pé nǹkan tó wà nú ẹ̀ ló fi sọ ní ọ̀rọ̀ àwàdà yẹn. mẹ́wàá yìí ìwọ dẹ̀ ti ń ṣe olóbìnrin méjì so bóun ṣe sọ lọ́rọ̀ àwàdà ìwọ kàn hó dẹ̀ ni. mo kàn hó díẹ̀ ni torí bá ṣe jọ ń sọ yẹn gan mo ti ń wò pé ẹni máa létà kọ̀ọ̀kan ló máa wà ní sùn fún wa. so bó ṣe wá sọ wá ní kí ló wà ń bẹ̀ pé kò sí nǹkan kan wá ní lóòótọ́ mo ní kò bí nǹkan náà pé kò sí nǹkan kan ṣẹ̀ wọ́n ní kinní kan so first time tá kọ́kọ́ lọ gan kò street ó ṣàtijú ó ṣàti sọmọ àbọ̀ second time bàtà wá ti sọ̀rọ̀ nípa ẹ̀ lórí fún pé ẹ̀yin lẹ bá ṣó wa jẹ́ nǹkan kan so second time báyìí ó kọ̀ túra lẹ̀ ni tó bá gbọ́ sórí ó sọ fìdí ni. ok mo fẹ́ bèrè nǹkan kan lọ báwo lẹ ṣe wá ìwọ àtọkọ ẹ àti ẹlẹ́hà báwo lẹ ṣe wá ń protect ara yín in terms of infection because ẹlẹ́hà yìí ò mọ̀ rí ìwọ àtọkọ ẹ lẹ́mọ̀ra yín báwo lẹ ṣe ń safeguard ara yín pẹ̀lú infection. òun ọkọ mi ń tẹ̀ta láti fẹ́ lọ báyìí ó máa ń lo condom but ẹlẹ́hà ti tiẹ̀ a kàn wò pé kò ní nǹkan kan lára a dẹ̀ ti ń ṣe báyìí for like going to a year so àdàlẹ́ ní infection àní sickness gbà tó ìdẹ̀dàrà mẹ́ta yẹn náà lọ. ok so ẹlẹ́hà ṣáà ń sanwó yín ṣá ó dẹ̀ ń gbádùn threesome. ó máa ń gbádùn ẹ̀. ìwọ àtọkọ ẹ dẹ̀ ti ní oat jẹ́ kí n fi ẹlẹ̀ kó máa lọ. all right lọ. mo fẹ́ ẹ jẹ́ kí n tún mo ti sọ eléyìí mo dẹ̀ tún fẹ́ sọ mo fẹ́ kẹ́ máa jẹun kẹ́ máa momi sílẹ̀ iná mi tún ní continue mo tún fẹ́ máa put threesome mi máa put it on hold for some time ẹ sì máa momi sílẹ̀ iná torí eléyìí ó ti yà yín lẹ́nu mo tún ní mi lọ́wọ́ tó tún pass eléyìí but ẹ jẹ́ kí n gbé sílẹ̀ ó yẹ kí n ṣe kéèsì kóbìnrin máa búra lẹ́nìí but mi ní ṣe lẹ́nìí torí mi fẹ́ kí ṣòyí pẹ́ torí àwọn tó fẹ́ múra fún ibi iṣẹ́ ọ̀la but mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run mo máa tún put kéèsì sí hold ló bá tún yá máa tún pick ẹ̀ níbi tí mo gbé pamọ́ sí but ẹ ti máa jẹun kẹ́ máa momi sí eléyìí náà then mo tún fẹ́ jẹ́ kẹ́ mọ̀ nǹkan kan mo mọ ìwà èèyàn gan èmi kì í ṣe organize call ẹni yìí ẹ jẹ́ n play voice note ẹ̀ fún yín ó ti send voice note sí mi mo wá pè pé mo ní ṣé o lè wá share ẹ̀ lórí platform ó lóun ò máa ní. Ẹ kálẹ́ mà. Voice note ni. Ọlọ́run fagbára dọ̀tun. Ẹ wo èmi náà fẹ́ share experience sí Voice note ni. Ìgbà tí mo mọ ọkọ mi very gentle someone lèmi náà wà ń gbà yẹn but a máa ń jà ṣáá ni because ọ̀rọ̀ wa ṣáà gbé sórí ara wọn ó dẹ̀ love me. Hello. Hello, ẹ káàsán ma. Màmá ẹ jọ̀ọ́ ṣé obìnrin ló ń sọ̀rọ̀ àbọ́kùnrin? Ọkùnrin ló ń sọ̀rọ̀. Kí lẹ fẹ́? Nàìjíríà ni mo wà.
mo ìgbà tó wá yá along the line mo bímọ kìíní mo bímọ kejì ìjà yìí náà ni ó wá di ọjọ́ kan ló wá pè mí pé mi ò ń tàn án lọ́rùn dáadáa bí báwo nìyẹn ìgbà tó ṣàyà ṣàmúwò ara wa tá máa ń ní fóònù dáadáa àkì wá ń jà mọ́ bíi ti tẹ́lẹ̀ àti wá ń dọ̀rẹ́ ara wa so bó ṣe dọjọ́ kan nìyẹn tó wá tá wá ń sọ̀rọ̀ nípa experience school ló wá ń sọ fún mi pé àwọn máa ti ṣe nǹkan báyìí rí ní school pọ́n ti ṣe àwọn ọmọ méjì papọ̀ rí mo ní báwo ló ṣe wá feel ó ní ó wà okay ó ní òun enjoy ẹ̀ mo ní èmi náà máa wò ní sex video pé àbí ká tiẹ̀ gbìyànjú ẹ̀ ni ó ṣe ní bojú mi nìyẹn pé really mo ní pé àbí kinní kan ó ní ṣé mo mí ni ẹ̀ ni mo mí ni ẹ̀ ó ní mo mí ni ẹ̀ ó ní in fact tí n bá lè jẹ́ ká ṣe pé in fact wọ́n á surprise mi mo ní mo ti gbọ́ bó ṣe di kò ṣàjọjọ́ mẹ́ta sí ó wá pe ex ẹ̀ kan ń ta bá ṣáà ṣe lọ sí hòtẹ́ẹ̀lì àṣé bá ṣe é wò bí mo ṣe délé báyìí gbogbo nǹkan ọ̀rọ̀ tá a kì í jọ sọ tẹ́lẹ̀ la máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ since then we've been best 5 and 16 gbogbo èèyàn máa ń wò wá ní àdúgbò pé àwọn couple yìí máa láìkè ara wọn ò but kò ń ṣe gbogbo ìgbà la máa ń ṣe maybe once in a month twice in a month ńgbà míì bá ṣe wá máa ṣe nìyẹn ìgbà tó wáyà tí mo wá enjoy ẹ̀ sí bó ṣe dọjọ́ kan nìyẹn mo wá ní ṣe wá gbé ọkùnrin kan sínú ló bá kọ́kọ́ yarí pé òun ní láìkì mi mo ní tó bá ti mọ̀ pé ò lè ṣe bóyá ká kúkú fílẹ̀ ó wá ní òkè kò sí wàhálà wá ṣàṣẹ wá girl tí a máa ń lò yẹn àti ní permanent òun náà ní boyfriend bó ṣe pé boyfriend ẹ̀ wá lọ́jọ́ kan nìyẹn àǹtí Yínká mo gbádùn ẹ̀ lọ́jọ́ yìí débi wípé ìgbà táwa ṣàdélé ọkùnrin ò fi wá sí mi ó wá nífẹ̀ẹ́ mi sí àtìgbà yẹn I'm enjoying my marriage I'm happily married inú mi dùn tó jẹ́ pé àwọn ọmọ sí ẹ̀ tó máa ń parí ìjà fún wa gan wọn ò rí ìjà parí àti wá di 5 and 6 tí ọ̀rọ̀ ìjà bá ṣẹlẹ̀ nínú ilé kí àti yanjú àti sọ́ọ̀tì ẹ̀ so gbogbo secret wa ó clinch lọ́wọ́ ara wa so we are just crazy couple we are just very crazy tabajọ lọ ní mọ́tò tó bá wọn kan ní fún wọn máa páàkì ní ta máa ní sex nínú mọ́tò a máa ní sex nínú completed building we are just crazy mo dẹ̀ dúpẹ́ pé irú èèyàn tí mo gbàdúrà fún Ọlọ́run fún mi. Nígbà tó wá sọ̀rọ̀ yẹn mo wá pè nígbà tó wá tẹnu bọ̀rọ̀ tó try láti expatiate man èmi nìkan kọ́ ni mo máa gbọ́ jẹ́ ká wá mo tún ní a lot of kíní tó tún pọ̀ báyìí inta sọ lẹ́ni ẹjọ́ it's not to run any religion down ẹjọ́ nítorí Ọlọ́run ẹ mọ̀ pa kúkú sọ̀rọ̀ pastor ń bí à ń sọ̀rọ̀ oríṣiríṣi ń bí ẹ dẹ̀ mọ̀ pé ẹni tó ní ìfẹ́ gbogbo ẹ̀sìn ni mí inta sọ ohun tó ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run ni it's not to run anything down or any religion down ẹjọ́ o nítorí Ọlọ́run bó jẹ́ aláwo náà ni wọ́n mú lọ tó wo ṣàkínà ní ó ṣe trisop bá ṣe máa sọ náà nìyẹn bó jẹ́ pastor ẹ kú mọ̀ pa àlè ṣe ká má sọ ń bí it's not to run anybody down but a kò fẹ́ kẹ́ mọ̀ wípé a lot ń ṣẹlẹ̀ oníkùn ló mọ̀ọ́ká Ọlọ́run nìkan ni wọ́n ní Ọ̀rúnmìlà ọ̀run nìkan ló mọ ẹni tó máa là and it's not to pé àwọn tó ń ṣe náà mi run wọn down I'm not gonna mi ò against ẹ mi dẹ̀ support ẹ mi dẹ̀ ní kẹ́ni tó máa ń ṣe kó ń ṣe as long as ó sọ pé make you happy ó dẹ̀ hold ilé òun àtọkọ ń dẹ̀ ti múlẹ̀ good luck to her but a kò fẹ́ kẹ́ mọ̀ wípé tí mo fi mú wá ni wípé ọ̀pọ̀ ilé ló ń dàrú ṣé mọ̀ pé tí ọkùnrin yẹn ò bá open up fóbìnrin yẹn obìnrin yẹn lè má mọ̀ nǹkan tó ń kọ̀ sí ìjà nínú marriage ẹ̀ but wọ́n open up fúnra wọn oníkálukú mọ̀ nǹkan tó ń kọ̀ sí wàhálà nínú marriage wọn gẹ́gẹ́ bí ẹnìkan ṣe sọ̀rọ̀ níjẹta pé tó bá jẹ́ ọkùnrin ló sọ ó ní ọkùnrin yẹn lè gbà ọkùnrin lè ní understand ìyàwó ẹ̀ ló tiẹ̀ tú ìyàwó ẹ̀ ló suggest ẹ̀ wọ́n méyàn míì wá ìyàwó ẹ̀ náà ló suggest ọkùnrin wọ́n méyàn míì wá ó accept in tó pè wọn nìyẹn ilé ayé yìí adult ni wá
ó dẹ̀ sọ wípé láti ìgbà yẹn lòun àti òun àtọkọ òun ò kí ń jà mọ́ kò sí wàhálà mọ́ nínú ilé mo kàn fẹ́ kẹ́ mọ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń fa wàhálà nínú ilé tí èyí lọ́t ò mọ̀ ẹ try láti mọ nǹkan tọkọ yín fẹ́ ẹ try láti mọ nǹkan tíyàwó yín fẹ́ mo sì máa gbé àwọn míì wá àgbàyanu bẹ́ẹ̀ mo fẹ́ fi threesome yẹn on hold kẹjọ máa eléyìí mo mọ̀ pé àwọn èèyàn máa momi sí dáadáa ẹ lọ momi sí eléyìí náà à ṣẹ̀ṣẹ̀ wá kọ̀ tí mo ní àwọn tó pọ̀ lọ́wọ́ láwọn nǹkan míì threesome tó involve ẹran tó involve goat threesome mo ní lọ́wọ́ but ìyẹn ò ń ṣe ní threesome tó involve ajá mo ní lọ́wọ́ ìyẹn ò ń ṣe ní tó ti yé yín but a máa yọ pé máa gbọ́ yín jẹ́ a máa yín jẹ díẹ̀ ni èyí tí mo yín jẹ 1 to 5 ẹ lọ mọ̀ mi sí yẹn màá tún ṣe another topic àwọn obìnrin tó máa ń búra tó jẹ́ pé ara tí wọ́n ń bú ṣé lóòótọ́ ni wọ́n ń búra ṣó yẹ kẹ́ máa sọ pé kóbìnrin búra ṣé ìwọ ọkùnrin tó rìn déédéé ìjọ lẹ́tọ̀ọ́ láti sọ fóbìnrin pé kó búra ìyẹn la máa mú ṣe next tí ọmọ oníbàbá incest yẹn náà sì wà ń bẹ̀ but for now ẹ jẹ́ ká lọ máa yín threesome ele ẹ lọ máa yín jẹ torí mo mọ̀ pé lè yà yín lẹ́nu ẹ dẹ̀ tí gbà kẹ́kẹ́ tó yà yín lẹ́nu this show is reality show and that is why tí mi ò fẹ́ kí tẹ́ bá mọ̀ pé fẹ́ máa gbọ́ reality ẹ má bú èèyàn kankan gbogbo ẹ̀yin tẹ́ ní comment back comment lórí kíní mi tí bá ti ń ṣe báyìí gbogbo àwọn olópin ayé ti dé mi ìfẹ́ gbọ́ òpin ayé lórí platform èmi ò lópin ayé tí bá ti lọ rí òpin ayé ti dé lásán máa ṣá ẹ sí gálò ní tètè yọ lọ máa remove gbogbo kíní yẹn lọ remove ẹ o ẹ lọ remove òpin ayé lórí platform mi èmi ò rópin ayé o once again tó bá fẹ́ lo fídíò mi give me credit kí iṣẹ́ owó ẹ lè ní àlùbáríkà fún gbogbo èyí tẹ́ bá fẹ́ ra weave-on àbí accessories àbí Brazilian gold ẹ lọ sórí Lakem Beauty Empire lórí Instagram Lakem Beauty Empire okay pè wọ́n sórí +447459887326 +447459887326 ẹ lè kàn sí wọn lórí Instagram àbí pé kẹ́ pè wọ́n anywhere tẹ́ bá wà wọ́n máa gbé wá bá yín Lakem Beauty Empire ẹ má gbàgbé iléeṣẹ́ Danabis ilẹ̀ wọn 500 ó máa di 1 million ní January ẹ lè rà kẹ́ fi síbẹ̀ kẹ́ fi kọ́ complex kẹ́ fi kọ́ minimart kẹ́ fi kọ́ anything purpose direct opposite Bethel International School lórí express yẹn ni very close to Kolada Isi University ẹ wo reality show la wá ń ṣe àwọn ò ní ṣe bí ẹnìkan kan gbogbo ẹni tẹ́ bá fẹ́ cut iṣẹ́ you are free but please give me credit àwọn threesome tó involve ajá tó involve ẹran mo sì ń gbé bọ̀ but ẹ lọ mọ̀ mi sele yìí náà ẹ lọ momi sele yìí ẹ jẹ́ ká momi sele ká kó kí ara tù wá dáadáa ìjọba bá ti rí mi bá ti ní threesome part 6 kẹ́ yapa síbẹ̀ ni ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ́ mi ìfẹ́ kétò yìí pé a máa ríra láyé àti àlàáfíà gbogbo ẹ̀yin tẹ́ ti lọ register lórí sabarikolo.com ẹ̀yin ọkùnrin mi ò gbàgbé yín ẹ̀yin obìnrin I'm encouraging you to go there and I'm also encouraging you to call me but ìwọ tó bá ní o fẹ́ kó dẹ́ẹ̀dọ̀ kó you must have a valid reason irú reason tá rí láàárọ̀ yẹn 0 ni ẹ jẹ́ máa fi sí ìṣe àlọ́ ó dàbọ̀.